All of our dynamics is the best. With the Africa go ni ṣèrìnàjò. Lọ́sọ̀lù mẹ́ta alápọ̀nlé pẹ̀lú iṣẹ́ aláṣeyọrí. All of our dynamics. All of our dynamics. Lọ́lọ́run mi fi ṣẹ́ rán o. All of our dynamics. Ajama bururan, wasajama shikuran, wadambama bifuran, watijala talan tabura, wala pashiba dolishe, wala pa dynamic ajiyadura. Fún iṣẹ́ àjí aláṣẹ pé pẹ̀lú múra lálọ́bọ̀. Èyí tí ò bá nira dé rárá, ọ̀rẹ́ mi dákun má ṣe yè méjì o, ọwọ́ fàṣù ni ó jẹ́ máa bá lọ. Ọlọ́pàá dynamic ajiyadura. Ẹni bá wà lọ lé Olúwa, kò ní sí dààmú kankan fún wọn. Ibùgbé tó sún mọ́ Káàbà, oúnjẹ ìrọ̀rùn ni wọ́n máa jẹ. Àwọn àbá tí wọ́n múnádóko ni wọ́n máa tọ́ wa sọ́nà láti ṣàbẹ̀wò àwọn àyè àṣẹ. Ẹni bá wà lọ ò ní ṣàbámọ̀, àlọ́tún lọ ni a ó máa jọ lọ. Ọlọ́pàá dynamic ajiyadura. Fún èyí tí ẹ fẹ́ bá wa dòwò pọ̀, àwọn iléeṣẹ́ wa wà nílùú Èkó, ó wà ní Àbújá, ó wà ní Qatar. We also provide visa processing for Arab countries such as Qatar and Dubai, etc. Àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè wá sí ni 070-4303-7156 tàbí 070-2027-8482. Our WhatsApp number is +974-70663824. If you want to contact us through our social medias at Olafash Dynamics International Limited, Olafash Dynamics Hajj and Umrah Service. Are you yearning to embark? The sacred adventures of a lifetime, embark on a spiritual journey, the fifth pillar of Islam. With Olafash Dynamics International Limited, your gateway to Hajj and Umrah services. Olafash Dynamics International Limited, the trusted companion on your sacred journey. Our commitment, swift and also free visa procurement, enlightening guidance, ziyarah talks, holistic lectures to nourish your soul, golden aid pilgrimage, specially designed for the elderly and persons with disabilities, year-round Umrah packages, installment payment plan, 1 year business visa, multiple entries option. Olafash Dynamics is committed to making your Hajj and Umrah dreams come true. Our meticulously planned packages cater to your every need, offering comfort, convenience, and peace of mind. Let us handle the logistics while you focus on your prayers and reflection. Muslims in diaspora, no matter where you are, you can be part of Olafash Dynamics travel for an exceptional Umrah and Hajj experience. For inquiries and reservations, 070-4303-7156 or 080-6179-9810 and 080-2457-8414. For those in diaspora, WhatsApp this number +97470663824. Our offices at 216 First Floor, Blossom Plaza, along Asa 7 Road, Kubwa, Abuja, or NAT Office 5, Olayinka Street, Itire Stroke, Ijesha, Surulere, Lagos. Olafash Dynamics International Limited, facilitating exceptional Hajj and Umrah experiences seamlessly and in compliance with the Sharia. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله العليم القدير الذي يعلم من يشاء من عباده
والصلاة والسلام على رسولنا محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه وعلى كل من آمن به وبدعوته واتبعه بإحسان إلى يوم الدين. أما بعد، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أدوك الله a tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́ẹ̀kan sí i gẹ́gẹ́ bí ìṣesí tọ́lọ́run gbélé wa lọ́wọ́ látọ̀dọ̀ àwọn tí a kẹ́kọ̀ọ́ ìsìláàmù lọ́dọ̀ wọn, pàápàá àwọn àgbàlagbà rí láwọn tí wọ́n fẹ́re tí wọ́n ṣe ìsìláàmù dáadáa níjọ́ tí ìsìláàmù ń dùn létí àwọn tí wọ́n ń fẹ́ ìsìláàmù, tí wọ́n ń ṣojú kòkòrò ẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn rí tí ó dàbí tàwa tòní. kọ́lọ́run kó ṣàánú àwa náà ká lè padà jọ wọ́n. Ọlọ́run bá wa a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a sì dúpẹ́ fáwọn tí wọ́n kọjá lẹ́yìn náà. A tún wá kára ọpẹ́ wa pé alhamdulillahi rabbil alamin. Àwa tara ọpẹ́, a tọrọ ìkẹ́gẹ̀ fún ẹni tó jẹ́ àmọ́ ẹni tó yẹ ká dúpẹ́ fún, tó jẹ́ àmọ́ báwo la ṣe ń dúpẹ́. Òun náà lànà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, ẹni Ọlọ́run a bá ṣàlẹ́ṣà púpọ̀ jùlọ. Tá a bá ń sọ̀rọ̀ ìwà, tá a bá ń sọ̀rọ̀ ìṣesí, tá a bá ń sọ̀rọ̀ kéèyàn dá, tá a bá ń sọ̀rọ̀ kámọ̀yàn bá lò, tá a bá ń sọ̀rọ̀ ń bu lálẹ́ tí kẹ́kọ̀ọ́ tó dáa jù láyé, á di para àná Muhammad. Èèyàn lè ráwọn ọgọ̀lúgọ̀ àbáwọn òmùgọ̀ látara pé làákàyè wọn kéré, àbí látara pé ṣàìtọ́ọ̀nù ń fi làákàyè wọn ṣeré, ká máa sọ nǹkan tí ò dáa nípa àná Muhammad sallallahu alayhi wa sallam. Bọ́lọ̀ ti dáa tó dá sánmà tó dálẹ̀, gbogbo èèyàn náà kọ́ ni máa ń sọ dáadáa ń pa Ọlọ́run fún rẹ̀. Àwọn kan bẹ tí wọ́n ń sọ tí ò dáa nípa Ọlọ́run tó dá sánmà àti ilẹ̀. Ká má wàá sọ ẹ̀dá èèyàn kan tọ́lọ́run ṣàlẹ́ṣà tá à ń pè ní Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá wa kẹ́ Muhammad yẹn kó bá wa ṣàlékún ṣègẹ̀ fún àtàwọn sàhábà al-kirami, àtàwọn tabi'in, àtàwọn tí wọ́n dé lẹ́yìn wọn, àtàwọn tí wọ́n ń torí pa wọn tó fi dọ́dọ̀ àwọn àfa àtàwa tá a lè máa sọ páwọn eléyìí náà lẹ́ni tí gbogbo ayé ń sáré láti jọ táàrí jọ tán. Maulana Fadilatu Sheikh Adam Abdullahi Al-Ilori Al-Allamatu As-Sudani, Sheikhul Islam Adam Abdullah Al-Ilori rahimahullahu ta'ala. Maulana Fadilatu Sheikh Kamaluddin Al-Hadabi, Sheikhuna Tajul Adab, Sheikhuna Tajul Mu'minin, Sheikhuna Sheikhul Muzammil Yusuf Al-Ibwaji àti gbogbo àwọn àfáà wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n kọjá lọ. ومولانا فضيلة الشيخ مصطفى سغلول سنوسي رحمه الله àtàwọn tí wọ́n bí wọn. Bákan náà مولانا فضيلة الشيخ محسن عيد والشيخ عبد اللطيف ياموني والشيخ جرجيس وأخوه والشيخ عبد الرحمن تقوى الله الأفضل. ọlọ́mọ wa kẹ́ gbogbo àwọn àfáà wa tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ, tó fi dọ́rọ̀ bàbá wa فضيلة الشيخ عبد الفتاح صالح ìdùnnú. ọlọ́mọ wa kẹ́ wọn àtàwọn tá a láǹfààní ká dárúkọ wọn, ọba mímọ̀ wọn ó sì mọ ẹ̀san tó tọ́ sí wọn. Bákan náà àwọn tí wọ́n kù lórílẹ̀ ayé, látòrí Maulana Fadilatu Sheikh Adam Habibullahi Adam Abdullahi Ilori Mudirul Markaz, Ọlọ́run dákun járí bàbá náà pẹ́ pẹ̀lú àlàáfíà àti ìdẹ̀ra, àti gbogbo àwọn tí wọ́n ń bẹ láyé àwọn àgbàlagbà káàkiri ayé. kọ́lọ́n bá wa ṣàlékún dáadáa fún kó wá wọn. Bi akil hayyil qayyum alladhi la ta'khudhuhu sinatun wala nawm. Náà bákan náà àwọn tí wọ́n jẹ́ ká dá àwọn àfáà mọ̀ pé tọ́ ẹ lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn náà làwọn tí a tara wọn jáde, àwọn òbí wa tó sì já sí pé wọ́n tọ́ wa dáadáa látara pa agbẹ́kọ̀ọ́ tó dáa lọ́dọ̀ wọn. Ẹ̀kọ́ yẹn náà bá wa dọ́dọ̀ àwọn àfáà wa, torí pé ọmọ tí wọ́n bá fi nọ́mbà orí ibú sí lára látọ̀dọ̀ àwọn tí wọ́n bí, torí ibú yẹn tó ti láǹfààní torí di fi jókòó tó ráàyè gbà, ó ṣeé ṣe kó dọ́dọ̀ àfáà kó balẹ̀ jẹ́, kó bayé jẹ́, kódà ó tún lè kúrò lọ́dọ̀ àfáà kó tún mọ́ dá àfáà gan mọ̀, kó á mú àfáà gan lọ́tàá. Irú ẹ̀ á máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run tí ò ṣe tiwa bẹ́ẹ̀ látara pa láwọn tó òbí tó dáa, àwọn tí wọ́n bí wa dáa, a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Làwa náà fi dá àwọn àfáà wa mọ̀, a sì mọ̀ dáadáa tí wọ́n ṣe, tá a sì mọ̀ pé a lè rẹ́san rẹ̀ sọ́tọ̀ lójú ayé tá a bá wà láyé, kódà a lè rí san tán lọ́run. Kò sí ní tá a lè ná fún wọn. Bá a ṣe lè rẹ́san àwọn òbí wa san náà la lè rẹ́san àwọn tí
Ọlọ́run lò ní sábàbí kàdó lóríire láàlè rẹ̀sán wọn san. Kódà ní fàárí kan tá a lè ṣe sí wọn báwọn kọ́lọ́n ti kẹwa tó tá a tóbi láyé tá a ní bàbàrà. Olúwa Ọlọ́run dákun bá wa ṣàánú àwọn tí wọ́n bí wa kó bá wa kẹ́ wọn, kó bá wa ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àwọn tí wọ́n ti lọ Ọlọ́run bá wa kẹ́ wọn, àwọn tí wọ́n kù láyé tí wọ́n wà láàyè Ọlọ́run dákun má jẹ́ ọmọ nira. Bí akila ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Bákan náà yìí tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ wa kárí ayé àti nílùú Ẹ̀pẹ́, torí pé prógrámù tòní kò ní jọ tẹ̀pẹ́, prógrámù ṣì ń bọ̀ tí ó máa jọ tẹ̀pẹ́, torí pé a gbọ́dọ̀ béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n ń tukọ̀ ìbílẹ̀ wa pé owó tí wọ́n ń gbà kí ni tí wọ́n fi ń ṣe 700 million láàrin oṣù kan tí èyí ṣe pé owó òṣìṣẹ́ wa ń bẹ ń bo ni wọ́n máa kó o sí. Níjọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbà á máa sọ oye tó sì ń jẹ́ lọ́dún kan. Á máa ìjọba náà tó jẹ́ olórí àgbà bàbá wa Bọ́lá Ahmed Tinubu ló ní ká lọ bí wọ́n léèrè. A fẹ́ bí wọ́n léèrè bí kí náà fowó wa ṣe, ara wo ni wọ́n fi dá, ṣé wọ́n ń pín ní àbárí nǹkan kan tí wọ́n fi ń ṣe fún wa. Àwọn ti ṣọdún mẹ́rin, Ọlọ́run ti tún wá ṣàánú wọn ní ìsìn, wọ́n tún bẹ̀rẹ̀ ọdún mẹ́rin mi. So àwọn owó yẹn gíná fi ń jẹ tí wọ́n bá ń gba 700 million lóṣù kan, èyí tó kéré jù ní owó tí wọ́n máa ń gbà lásìkò yìí ní ìsìn nígbà míì ni kó jẹ́ 400 million naira. Kó yẹn máa wọlé sí local government kan, kó mọ̀ sí ní nǹkan kan tá a lè júwe tó wà tangible fáwọn aráàlú yẹn tí wọ́n lè mú gbọ́, tá a lè sọ pé alága ìbílẹ̀ yìí ó dá lára. Tòróhùn náà agbára tóun gan nífẹ̀ẹ́ ju tàwọn honorable àti àwọn tó kù lọ, tó rọ́lọ̀ ń gbé agbára sí wọn lọ́dọ̀. Kí náà ń fowó wá ṣe? Ara àwọn ìbílẹ̀ míì bí Àlímọ̀ṣọ́ tó já sí pé ẹni ó ṣèjọba ń bẹ̀ ó lo táàmù ẹyọ kan, ó sì construct road 40 bíi 40 roads lòun nìkan construct. Kí lẹ̀yin ṣe lọ́dọ̀ tiwa? Ká má ti sọ̀rọ̀ torí pé tá a bá láàrí wọ́n lè sọ pé bákan ti rí. Ní tíjọba ní ká ṣe náà la máa ṣe. A sì máa béèrè ẹ̀tọ́ wa, a máa fi wá sí béèrè, a máa fọ̀rọ̀ Ọlọ́run béèrè. Bóyá ọ̀rọ̀ Ọlọ́run yóò jẹ́ ṣiṣẹ́ lára wọn, yóò lápa lára wọn. Kọ́lọ̀ má ṣe wọ́n ní Fáráò, torí pé èèyàn ò lè jọ Fáráò kó má padà wá pa wọn síbi tí ò dá. Ọlọ́run ní jẹ́ kí kó wá pa wọn síbi tí ò dá. Bí akila ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billah. Mo wá kẹ́yìn ọmọ ìyá wa nínú Islam, ẹ̀yin olólùfẹ́ òótọ́ tẹ́ fẹ́ràn Ọlọ́run tẹ́ fẹ́ràn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Látòrí come to Islam kárí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa, ẹ̀yin olólùfẹ́ wa lórí YouTube ní, lórí Facebook ní, lórí TikTok ní. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Àwọn tí wọ́n yé ṣe mùsùlùmí tí wọ́n jẹ́ olólùfẹ́ wa látara pé wọ́n rí òtítọ́ nínú tá ń sọ, á kí àwọn náà gẹ́gẹ́ bí wọ́n ti máa kíra wọn, táwa náà sì máa kí wọn pé àlàáfíà kọ́lọ́n dákun kó jẹ́ kàlàáfíà kárí gbogbo wa. Bí akila hawla wala quwwata illa billah. Àwọn tí wọ́n tún fẹ́ràn wọn bò míì náà aká wọn náà ní kíkí ti Yorùbá. Ọlọ́run jẹ́ àjọ ṣoríire. Bí akila hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Masha Allah. Ẹ rí pé n ta fẹ́ gbé yẹ̀wò lọ́sàn-án yìí òun náà ni ìjà láàrin àlùfáà àtọmọ kéwú. Ẹ bá mi dìbẹ̀ yẹn mú. Ìjà àkọlé yẹn ti wà lórí Facebook dáadáa. Ìjà láàrin àfáà àtọmọ kéwú. Kí wá ṣe wípé ní ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí a wá dájú ẹ̀kọ́ àfáà kan, yóò máa jẹ́ gbogbo ìran ẹni tí ń bá ń jẹ́ àfáà láyé, láwọn tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n kù láyé àtàwọn tí wọ́n ń bọ̀ lọ́rọ̀ yìí fẹ́ dálé lórí. Bẹ́ẹ̀ náà làwọn ọmọ kéwú tó ń jọmọ kéwú olóríire tàwọn tàná àtàwọn tí wọ́n ń jọmọ kéwú olóríire tàwọn tòní, àtàwọn tí wọ́n já sí pé ní wọ́n mú oríire wọ́n tàpálù, wọ́n wá sọra wọn dolórí ibú, kódà nínú àwọn tàná àtàwọn tòní àtàwọn tọ̀la. Ṣé gbogbo ń ta bá ń rí tí ń bá ń yà wá lẹ́nu lónìí, wallahi irú ẹ̀ ti wà náà. Àwọn àgbàlagbà ní kò síbi tí wọ́n yé ti máa kádì ìyá rẹ̀ wá tí mi ò ní dárúkọ lékéwú, tí mi ò sì ní dárúkọ àfáà láwọn nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn àfáà tó já sí pé àwọn gan ni wọ́n ní discipline tó jù, tí nǹkan tó burú jù báyìí ṣẹlẹ̀ lákàtà wọn. Àmọ́ látara pé Ọlọ́run fún wọn lẹ́mìí kan gbàgbà mára kí ni ká ti gbọ́, kí ni ká ti wí. Táwọn ọmọ kéwú yẹn náà ò wá yagídí lágídí wípé tó à ní gbà fáfá wa. Ọlọ́run sì bu ọ̀rọ̀ náà mẹ́lẹ̀ ó sì lọ bẹ́ẹ̀. Àmọ́ àwọn ọmọ kéwú tí wọ́n ṣe aburú nì sọ́dọ̀ àfáà wọn lórí pa lónìí o.
wọ́n tóbi lánàá o, wọ́n tóbi lánàá, wọ́n sì lórúkọ, wọ́n sì mọ kéwú, bọ́ ọlọ́run ò kádàrá kí mà wọ́n ṣẹ́kù, ọlọ́run ò kádàrá kí kéwú wọ́n ṣẹ́kù, ọlọ́run ò kádàrá kílé wọ́n ṣẹ́kù, ọlọ́run ò tún wá kádàrá kó yípa wọ́n ṣẹ́kù. Kò sínú ilé kan nílé kéwú kan tí wọ́n rí i pé ọmọ kéwú kan tàsé àgẹ̀rẹ̀ sọ́dọ̀ àfa. A máa ń ṣẹlẹ̀ káàkiri ayé. Àmọ́ báwo lọmọ kéwú ti ṣe nígbà tí wàhálà dé sọ́dọ̀ àfa, àti pé báwo làfa náà ti ṣe nígbà tí wàhálà dé. Ṣé pé gbogbo àwọn àfa tá a wà láyé la gbọ́dọ̀ fura, láti gbọ́dọ̀ gbà fọ́lọ́hun lára tí ń bá ń ṣẹlẹ̀ sí wa, gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a kọ́ lára Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti èyí tá a kọ́ lára al-Qur'an. Kọ́lọ́n kò ṣe dáadáa fún wa. Àkọlé wa yìí yóò máa jẹ́ ìjà, ya'ni al-khusuma bayna al-mu'allim wa tilmidh aw al-khusuma bayna al-mu'allim wal-muta'allim. Àkọ́kọ́ ni pé nínú tí ò tiẹ̀ kọ́kọ́ dùn ún gbọ́ létí, tàbí ká tiẹ̀ wá fi ṣe fáàrí, ká wá máa fi sọ̀rọ̀, náà ni ká wá gbọ́ yí pé àáfà ń bá ọmọ kéwú jà. Kò ṣe é gbọ́, wallahi nínú tí ò ṣe é gbọ́ sétí ni. Ẹ dákun, mo fẹ́ ṣéǹjì nẹ́tíwọ̀kì yìí. Náà, àkọ́kọ́ ni pé kì í kọ́kọ́ ṣe nǹkan tó dùn gbọ́ létí, ká sọ jáde wípé ọmọ kéwú ń bá fa rẹ̀ jà. Kò sì ṣe nǹkan tó dùn láti gbọ́ lẹ́nu ọmọ kéwú sáfà wípé mo ń bínú sáfà mi, mo ń bá fa mi jà. Àmọ́ ó ṣe é gbọ́ ká sọ pé àfà ń bínú sọmọ kéwú. Kò ṣe é gbọ́ létí kí wọ́n ní àfà ń bínú, ọmọ kéwú ń bá fa rẹ̀ jà. Béèyàn bá ń sọ, ó súnmọ́ kí làákàyè jìnnà sírú ẹni bẹ́ẹ̀, ó sì súnmọ́ kó já sí pé irú ọmọ kéwú bá ní kì í ṣe ọmọ kéwú tá a lè pè ní àpẹẹrẹ rere. Kọ́mọ kéwú jáde sí gbangba kó sì lémi àtàfà ń jà, a sì ti tẹsẹ̀ bọnú ṣòkòtò kan náà. Kọ́mọ kéwú lérí wípé àkóbìnrin ó tọ̀, kọkùnrin ó tọ̀, àmọ́ wẹni tí ó lomi lẹ́yìn ẹsẹ̀, kò tọ́ sọmọ kéwú. Àmọ́ ó tọ́ ká gbọ́ pé inú ń bí àfà, ká wá máa bẹ àfà pé àfà ẹ dákun, ayakumullah, ẹ má bínú, ẹ ní rí dààmú, ẹ dákun ẹ má bínú, ìyẹn ò ṣe gbọ́ létí. Bẹ́ẹ̀ nìkan àti àfà bá níjà lónìí tó sì jáfà rẹ̀, kìí ṣe òun làkọ́kọ́, kò sì ní jẹ́ kẹ́yìn. Tó rárírú ẹ̀ tí mo ta lè rí àwọn àpèjúwe kan mú wá lọ́dọ̀ Sheikh Adam àti Sheikhuna Mustapha Sughlul Sunusi rahimahullah. Bàbá rí láìfi wọn, bàbá sì ń bínú. Sheikh Mustapha Sughlul wá bínú. Gbogbo ọ̀nà àtẹ̀rẹ́ tí wọ́n lè fi rí yọnú àfáà wọn lérè tí wọ́n sá. Ẹ wo Sheikh Mustapha Sughlul Sunusi, ẹ wo bọ́n yẹ tóbi tó nú ayé. Wọ́n tóbi, wọ́n hẹ́rì mọ̀ nígbà tí wọ́n ń bẹ láyé. Nígbà tí wọ́n àtún sí láyé mọ́, wọ́n tún tóbi. Ṣé pé gbogbo ẹni yóò tó lè lóun fẹ́ jà lénìí pé bóyá òun bá fa àwọn jà àbóhun kọjú sílẹ̀ àfà, wọ́n tóbi tó bàtà ẹsẹ̀ Sheikh Mustapha Sughlul Sunusi. Sheikh Mustapha ni bàbá Lágége àná ń bínú sí látara láìfi.
kìí ṣe pé wọ́n ń bínú, kò tẹ́ wọn lọ́rùn. Shehu Mustapha wà torí ẹ̀ bínú, yóò mọ àbí kó wá sọ nǹkan kan tí ò dáa nípa Maulana Sheikh Adam ní kọ̀rọ̀ létí àwọn ọmọ rẹ̀, tàbí kó wá sọ ní kọ̀rọ̀ létí àwọn ọmọ kéwú rẹ̀, tàbí káwọn ọmọ kéwú rẹ̀ ní Daru Da'wati wal Irshad nínú ilé oríire ńlá lọ́hùn kọ́ wá máa tafà sí Sheikh Adam, tàbí kọ́ wá máa sọ̀rọ̀ sí Sheikh Adam. Kò ṣẹlẹ̀ lórí àfáwà Fadilatu Sheikh Mustapha Suglulu Sunusi. Ẹ wá wò ó bó ti wá tó níjọ́ táfà àwọn wá fẹ́ dáríjì wọn, àfáà wá fẹ́ lo ọlá pé àfáà ní mí, mo fẹ́ wò bóyá ẹ̀mí ìgbà fún ní ń bẹ lára rẹ̀. La ilaha illallah. Wọ́n wá ní kí bàbá ó lọ wọ búlù kó wá tàwáàfù mọ́rkásù lẹ́ẹ̀méje. Ẹ wo bí Shehu Mustapha ṣe tóbi tó nínú ayé, fil jalala wa fil ilmi wa fil izz, níbi ìmọ̀, níbi ọlá, fi daraja wa fi rif'a. Kéèyàn ní owó kó lọ́lá. Maulana Sheikh Mustapha Suglulu Sunusi wọ́n mú títóbi wọn sọ́lẹ̀ fún Sheikh Adam, wọ́n sì ṣe bẹ́ẹ̀. Títóbi tí wọ́n bó títóbi yẹn náà ni wọ́n ṣe lò fọ́mọ wọn gbà tọ́mọ wọn tí bàbá ò sí mọ́. Ẹ wo Maulana, ẹ wo Sheikh Mustapha lónìí, ẹ wo bí iṣẹ́ náà ṣe ń dá sí, ẹ wo bó ṣe ń lárinrin sí. Láwọn àfáà tí lè kéwú yẹn ń produce lónìí tí ó ṣe kéwú ẹlòmíì sí wẹ́wẹ́ nínú kéwú ẹni tó lóun tóbi lónìí tó lóun bá fa àwọn jà, tàbí òun bá fa àwọn jà láàyè ibi yóò tó lóun bá ní kó ti bá rẹ̀. Ẹ wo àpèjúwe rere lára Sheikhuna Mustapha Suglulu Sunusi rahmatullahi alayhi. Wọ́n kọjú ìjà sílé àfáà wọn, wọ́n sì kọjú ìjà sáfáà wọn, wọ́n kojú ìbínú tí ń bẹ lára àfáà wọn pẹ̀lú ìtẹríba àti ìwà ìrẹ̀lẹ̀. Torá àwọn náà fẹ́ jèrè ọmọ kéwú, wọ́n sì fẹ́ jèrè ìrẹ̀lẹ̀ lára àwọn ọmọ. Wallahi Ọlọ́run sì nìkan jèrè, Ọlọ́run nìkan jèrè. Ká lè mọ̀ yí pé kò sí tuntun lábẹ́ ọ̀run táwọn àgbàlagbà máa wí. Àfáà ló lè bínú sọmọ kéwú. Ọmọ kéwú ò nínú tó fẹ́ bí sáfà, yóò fi ṣoṣùn, yóò fi para ni. Léyìí ohun àfáà tí ìbá wọn kò jẹ nínú ayé, léyìí ohun ọlá tó bá ní kó tó láyé, torí pé ní tó bá fi lè mú ọ tó kọjú sọmọ àfáà rẹ ló má jà ọ. Lápèjúwe kéèyàn kọjú sí Khalifatu Sheikh Kamaluddin Al-Hadabi, wallahi Sheikh Kamaluddin lẹ́ni yẹn bá jà. Tàbí kéèyàn tiẹ̀ wá kọjú sí Khalifatu Sheikh Adam, wallahi Sheikh Adam lèyàn bá jà nínú ọmọ kéwú tí Sheikh Adam kọ́. Kámọ̀ tó wá sọ pé nínú ọmọ kéwú tí ẹni tí wọ́n bá jà ìfúnra rẹ̀ kọ́ lápèjúwe. Bẹ́ẹ̀ náà kọ́mọ kéwú kan wá lóhun òun ya ọmọ àlè títí àbórí òun wá burú nínú ọmọ kéwú Sheikh Mustapha Suglulu Sunusi ní Daru Da'wati wal Irshad, òun fẹ́ kọjú bóyá sí Dr. Ishaq Al-Khalifa àbó fẹ́ kọjú sí Sheikh Ridwan Al-Mudir. Kò lẹ́nìkan tí ń bá jà ń bá Sheikh Suglulu Sunusi lẹ́ni yẹn dájú ìjà kọ, ká lọ mọ̀ bẹ́ẹ̀. Nítorí pé wọ́n láyé mẹ́ni ó lajá káwá lẹ ajá lóko pa, gẹ́gẹ́ bí Yorùbá ti máa sọ. Fẹ́ni tó bá fẹ́ ṣe déédéé tó sì fẹ́ ṣòdodo tó fẹ́ sọ dáadáa, gẹ́gẹ́ bọ́lọ́run ti sọ fún anú al-Qur'an, a'udhu billahi minash shaitanir rajim, ó ní inna Allaha ya'murukum bil adl, Ọlọ́run pa yín láṣẹ pé kẹ́ ṣe déédéé. Àwọn àfáà ni wọ́n ń ṣe wáàsí fún wa, àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí sí wọ́n wà nínú àwọn ẹni tí ó máa kọ́ ayé lẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí ló dé tẹ́kọ̀ọ́ Ọlọ́run ò wá ṣiṣẹ́ lára wọn tí ó hàn nínú ayé wọn? A lè mára àwọn èèyàn tí ó fẹ́ sòtítọ́, tí ó fẹ́ sòdodo. Ọlọ́run ti gbé ayé kalẹ̀, ó gbé àwọn alábòsí kalẹ̀, ó gbé àwọn tí ó ṣe déédé kalẹ̀, ó gbé àwọn tí wọ́n fẹ́ràn ọ̀tẹ̀ kalẹ̀, ó fẹ́ àwọn tí wọ́n máa ta orí ibú, àwọn tí wọ́n máa ra orí ibú, àwọn tí wọ́n máa tìyàn sínú orí ibú, gbogbo wọn ló nípìn. Ọlọ́run ní ya'murukum bil adl, Ọlọ́run pa yín láṣẹ kẹ́ máa ṣe dáadáa, wal ihsan, ó sì ń fẹ́ kẹ́ ó pa yín láṣẹ kẹ́ ṣe déédé
wal ihsan ó ń fẹ́ kẹ́ ṣe dáadáa wa ita'i dhil qurba ẹ fún àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí tàbáwọn alásùnmọ́ ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn ó ní yanha 'anil fahsha Ọlọ́run kọ̀ fún wa ká máa sọ̀rọ̀ tí ó bí Ọlọ́run nínú ká máa sọ̀rọ̀ ọ̀tẹ̀ ọ̀rọ̀ tí ó dá ìsọkúsọ wal munkar in tí wọn náà lè gbà má fi lọ́yàn fi nutqi níbi ọ̀rọ̀ sísọ wa fil fi'l níbi ìwà má ṣe síyàn wal baghi má tẹ̀yàn mọ́lẹ̀ ẹni tó yẹ kó fún lẹ́tọ̀ rẹ̀ gẹ́gẹ́ bọ́lọ̀ fún ẹ̀ ṣe gbé kalẹ̀ fáàtì zi kulli haqqin haqqa gbogbo ẹni tẹ́tọ̀ bá tọ́ sí ẹ jẹ́ ká fún lẹ́tọ̀ rẹ̀ béèyàn ò bá fẹ́ lẹ́tọ̀ Ọlọ́run lèyàn ń bá jà Ọlọ́run lèyàn ń tẹ̀ mọ́lẹ̀ kìí ṣe ní ó lẹ́tọ̀ yẹn ibi a ṣe lọ ni pé ṣó yẹ ká tiẹ̀ gbọ́ lẹ́nu ọmọ kéwú pé mò ń bá fa mi jà ó ṣe ó dáa a lè gbọ́ lẹ́nu àfa ọmọ kéwú ṣẹ̀mí àmọ́ tí o kò dùn sọ lẹ́nu ọmọ kéwú pé àwọn àfa ṣe nǹkan tó dùn mí yóò mọ̀ ní ayakallah bọ́lọ́hun ti gbé e kalẹ̀ lónìí nìyẹn lánàá nìyẹn bó ṣe wà lánàá nìyẹn kódà irú ẹ̀ náà ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn tá a lérò pé irú ẹ̀ ń ṣẹlẹ̀ sí tààrà àwọn ọmọ kéwú tí wọ́n ń yapa àfà tí wọ́n sì bọ́ta tí wọ́n máa sọ nínú ọ̀rọ̀ tí wọ́n máa fòkó ránṣẹ́ sílé àfà wọn àríwú ẹ̀ náà lọ́wọ́ tó ń ṣẹlẹ̀ nínú ilé ẹ̀kọ́ ibi ẹ̀kọ́ parí sí lọ́dọ̀ àwọn àfáwà Sumratul Mu'minina àti rú ọmọ kan náà tóun náà jáde torí pé ó jẹ́ àléfà nílé bàbá rẹ̀ tí ń ta ọfà ọ̀rọ̀ sí ilé Sheikh Abu Haji tí ń jẹ́lé àgbà tí ó sì máa sọ ní gbangba torí pé òun náà jẹ́ àléfà ó wá ń fi ìjẹ́ khilafa rẹ̀ ó fi ń ṣe dọ́gbandọ́gba sí al-Arish tọ́lọ̀ ń jogún fún bàbá Lágbàjì àgbà yányán bí èèyàn bá ti bá jòkó yẹn jà ìjókòó bàbá Lágbàjì tàná lèèyàn bá jà bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ Sheikh Adam bẹ́ẹ̀ náà lórí lọ́dọ̀ Sheikh Kamaluddin Al-Adabi ọ̀rọ̀ tí ò lé ní lọ́dọ̀ ẹni tó nímọ̀ lọ́dọ̀ ẹni tó mọ Ọlọ́run lọ́dọ̀ ẹni tó gbàgbọ́ yé ẹ̀kọ́ lọ́dọ̀ ẹni tó dá nǹkan mọ̀ oríire wo ní ń bẹ kọ́mọ kan jáde ládàbí kó wá lóun ń bá Khalifa Àdàbíyà jà àkósọ́mọ Àdàbíyà tí ó fojú rẹ̀ wò bẹ́ẹ̀ náà lọ́mọ Sùmùrà kan ò ní fojú rẹ̀ wò ọmọ kan tó bá jáde tí ń tafa ọ̀rọ̀ sálífà tòní bàbá Ọláyínká kọ́lọ́njọ́ gùn lẹ́mìí dáadáa bẹ́ẹ̀ náà lọ́mọ Màrìkàsí olóríire kan inú rẹ̀ ò ní dùn pẹ́nìkan kéwú ó wá tóbi ó jọba Markaz ó wá ń ta ọfà sínú ọgbà Markaz tàbí sínú ilé Sheikh Adam tàbí sí àlífà tí ń bẹ́ẹ̀ bí ìbáṣẹ tí ó ṣòfò àbò lórí ibú ọmọ ẹ lè rí kò lè sí tàbí ká wá rí ọmọ kéwú kan tó lóun fẹ́ gbèjà àfá òun wá fẹ́ máa sọ̀rọ̀ sílé àfá òun èyí àfá rẹ̀ gan ò fẹ́ràn rú ọmọ bẹ́ẹ̀ kò sì fẹ́ oríire fún táfà tó bá fẹ́ oríire yóò máa sọ fún wọn pé ẹni tó rọ tí ò bá fẹ́ dàrú nú yín ẹ mọ́ kọnu sílé àfá mi bó ṣe yẹ kó rí lọ́dọ̀ ọmọ kéwú sáfà nìyẹn ọmọ kéwú kan ò gbọ́dọ̀ wá ní òun tóbi títí ọlá wá gùn títí títóbi wá gùn títí ó wá lóun wá tóbi òun ti tóbi jùlé àfọ òun lọ rárá orí ibú ní jẹ́bẹ̀ ọlọ́mọjà ṣe mọ́ sì jẹ́ kẹ́nìkan kan nù wá ṣe káwá lọ wò wípé al-alaqatu bayna al-mu'allim wal-muta'allim àṣepọ̀ láàrin àáfà tó kọ́mọ ní kéwú àtọmọ tí ń kẹ́kọ̀ọ́ yajibu an takuna ala al-hubbi wal-wafa ó ń láti jẹ́ lórí pẹ̀lú ìfẹ́ àáfà gbọ́dọ̀ fẹ́ràn ọmọ tó kọ́ lẹ́kọ̀ọ́ ọmọ táfà kọ́ lẹ́kọ̀ọ́ ọmọ akẹ́kọ̀ọ́ náà sì gbọ́dọ̀ fẹ́ràn àáfà wal-wafa ó sì gbọ́dọ̀ jẹ́ni tó lè pé àdéhùn àáfà láti pé àdéhùn wípé ó ń fẹ́ kọ́mọ yẹn yanjú ó sì ń fẹ́ kó yàn
làdéhùn táfà fẹ́ fi kọ́ ọmọ pé kó mọ̀ àfà gbọ́dọ̀ pé kó kọ́ ọmọ kéwú náà sì gbọ́dọ̀ pé àdéhùn sáfà níbi ìfẹ́ kò gbọ́dọ̀ ní kúdùrú kan nínú ẹ̀mí sáfà rẹ̀ bẹ́ẹ̀ náà làfà ò gbọ́dọ̀ ní kúdùrú sọmọ kéwú lápèjúwe gbogbo àwọn tí wọ́n wá kéwú ní ọgbà Markaz níjọ́ tí wọ́n ń bẹ́ńbẹ́ ni wọ́n ń ṣàdúà wípé Allahumma harib man haraba al-Markaz wa mudira léyìí tó fi hàn pé ẹnìkan ò wá ní jáde nínú ọgbà yẹn kó da ojú ogun kọ bẹ̀ àbí kó máa já sí pé ìwọ fúnra rẹ ti sọ ohun tí ó ṣe ọ́ ṣáájú kó tó wá bẹ̀rẹ̀ ogun tí ẹ bá ṣe pé mọ́ ansaniya illa ṣèyítọ́ọ̀nù àní àzùkúràwù ṣèyítọ́ọ̀nù ń gba ọmọ ẹ̀dẹ́ ènìyàn lágbé torí pé ó fẹ́ bá tiẹ̀ jẹ́ kò yẹ kẹ́nìkan jáde kó nú ọgbà alẹ́ kéwú kán kó wá dojú ogun kọ́nú ọgbà yẹn ìmọ̀ Markaz ni o tàbí kó jẹ́ àdàbíyà ni o tàbí kó jẹ́ sùmọ́lá ni ọmọ ọkọ kan ò ní dánrú ẹ̀ o àyàfi tó bá já sí pé ọmọ tíṣẹ́ ìtọ́nù ń ṣiṣẹ́ nínú ayé ẹ̀ tó ti gbàkóso rẹ̀ tó fẹ́ lò ó tó sì fẹ́ bá tiẹ̀ jẹ́ èèyàn tóbi èèyàn lówó kò túmọ̀ sí pé ó ṣoríire o èèyàn lọ́lá kò túmọ̀ sí pé ó ríire o Fìráúnà lówó ó sì lọ́lá o ó sì lókìkí o ó sì tóbi o àmọ́ tòun tí bó ti tóbi tó lówó tó lọ́lá yẹn náà olórí ibú mọ̀ ni Nàmúrúsù lọ́lá o ó tóbi o ó sì nípò bó ti tóbi tó yẹn náà olórí ibú ni o bẹ́ẹ̀ náà Kọ́rúnà ó tóbi nínú ayé ó mọ̀ lówó ó mọ̀ lọ́lá ó mọ̀ nípò kódà ó tún nímọ̀ tọ́lọ́run gan jámà pé ó ní mímọ̀ ni pé òtítùhù àlá ilmi min indi ọmọ kéwú Músà ní Kọ́rúnà orí àwọn ànábì Ọlọ́run ló ti ṣẹlẹ̀ kárọ̀ ọmọ kéwú tí ó yájú sáfà ọmọ kéwú tó yájú sáfà ó bẹ̀rẹ̀ lórí ànábì Músà alayhi salam Qarun kana min qawmi Músà min atba'i Músà nínú ọmọ kéwú tí Músà kọ́ lẹ́kọ̀ọ́ mà ní tó wá nímọ̀ tán tó rí mọ̀ yẹn fi lówó tó fi lọ́lá tó tóbi ó gbọ́bọ́ lọ sọ ni ó ní inna Qaruna kana min qawmi Músà ó ní Qaruna tẹ̀rí yẹn o nínú ọmọ ẹlẹ́yìn Músà tí Músà kọ́ lẹ́kọ̀ọ́ ni o fàbágọ́ alayhi ó padà wá yájú sí Músà ni ó wá jọra rẹ̀ lójú pé kí ni Músà jẹ́ torí pé ó lówó ó sì lọ́lá ó sì rí pé Músà ò lówó ìmọ̀ ló ní ló bá torí ẹ̀gún Músà kí ló kọlu khasafna bihi wa bidarihi al-ard níjọ́ afẹ́ parẹ́ tòun ti gbogbo tó ní ló wọ́ mi gbogbo àwọn tí wọ́n ń jogún tó ní tí wọ́n ń lóhun àwọn ni wọ́n padà wá kábàámọ̀ pé tọ́ àfẹ́rú ọlá báyìí so èyí ò jẹ́ tó pé ọmọ kéwú kan bọ́ ọ̀tà ó lóun fẹ́ kojú àfà kódà òun ó bá fà jà àfà ó fíìlì ẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un kí wá lẹ̀kọ́ tí irú ọmọ kéwú bẹ́ẹ̀ fẹ́ kọ́ àwọn ọmọ rẹ̀ káwọn náà máa dúró pé níjọ́ táwa àtàfà náà bá jà yóò fíìlì ẹ̀ torí wọ́n sọ́ta gbogbo ń tà ń ṣe yìí wọ́n súwà ní ó máa jẹ́ fáwọn èèyàn tí ń bọ̀ lẹ́yìn àtàwà yìí náà ẹnu ọmọ kéwú ò gbà kó wá bọ́ọ̀ta kó wá mú máìkì lẹ́nu yẹ kó máa pẹ́tọ́ ọlọ́mọdé rí bínú àfà mi ẹ jẹ́ àwọ ẹ̀kọ́ ńlá lára Maulana Fadilatu Sheikh Dawood ìmọ̀ràn Sheikh Dawood El-Fallah ẹlẹ́à ẹ wo ẹ̀kọ́ lára wọn níjọ́ tó yẹ kí wọ́n bínú lára àwọn tí wọ́n jọmọ lẹ́yìn sí wọn làfà tó sọ̀rọ̀ sí wọn jọ náà àmọ́ torí pé ìdúró tẹ́nìyẹn fi sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ bí lisanil mudir ka'annahu lisanun lil mudir bàbá wa gbé ọ̀rọ̀ yẹn sí pé gbogbo ohun tó sọ sí mi yẹn náà mudiru ló wí mi ò sì fẹ́ kẹ́nìkan fi tiẹ̀ kó bá mi bàbá bọ́ táwọn yẹn jú ẹ̀ kìí ṣe páwa ní òmọ̀rọ̀ sọ àmọ́ látẹ̀ ń jẹ́ ọlá Sheikh Adam ní ọlá Mudirul Markaz ní bàbá yẹn dẹ̀ paná rẹ̀ ó sì fún ẹ̀ paná ẹ̀ Sheikh Dáúdù tóbi inú ayé tẹ̀gàn kọ́ ọ̀ tá a bá ń sọ̀rọ̀ mímọ̀ àwọn tóbi tá a bá ní kéèyàn mọ Ọlọ́run bàbá tóbi tá a bá tún ní kéèyàn sọ̀rọ̀ Ọlọ́run bàbá tóbi tá a bá ní ká júwe Ọlọ́run fún yàn bàbá tóbi kí ni bàbá ò fi tóbi
àwọn bàbá sáfáyé ní ò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé owó ń bẹ lọ́dọ̀ wọn torí pé wọ́n jọ àfa wọn. ọmọ kéwù kan ò láyà kẹ́nu rẹ̀ gbà pé àfa mi dáràn lọ́wọ́ mi, màá fìyà jẹ, àtijọ́ bẹ̀rẹ̀ wàhálà, mi ò sì ní foríjì. Kó sì má pa ọmọ kéwù tí ń bẹ lọ́dọ̀ àfa yẹn náà lẹ́kún pé aburú wo ló fẹ́ kọlu àfa wa yìí. Wallahi aburú ni, aburú ni. Naam, àṣepọ̀ láàrin àfa tó kọ́ ni lẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ lórí ibú kéèyàn dìnnà àfa tó kọ́ bẹ́ẹ̀ kò kọ́ mi o, orí ibú nìyẹn lọ́tọ̀. Torí irú èèyàn tó bá rí bẹ́ẹ̀ kì í ṣẹni tó yẹ kó sọ̀rọ̀ ká tún gbàgbọ́ mọ́ láyé. Èyí ṣe tí wọ́n fẹ́ gbàdísù àwọn kan wọlé náà wọn sàhábà torí wípé ẹlòmíì parọ́ àbó nítorí bákan ó ní kò rí bẹ́ẹ̀. Ìyíwọ̀n ojú èèyàn gẹ́gẹ́ bí àfa torí pé ọ̀rọ̀ ilé ayé yìí ọ̀rọ̀ tó nítàn táwọn tí wọ́n lè sọ ń pa rẹ̀ wà láyé ni. Gbogbo tó bá ṣẹlẹ̀ sí ẹ làwọn kan mọ̀, kódà làwọn kan mọ̀ jù ọ lọ, làwọn kan mọ̀ jù ọ lọ. Tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ tí wọ́n ń wò ọ́ níran tí wọ́n dákẹ́, wọ́n ní rọ́rọ̀ sọ́lá kìámà ń jọ Ọlọ́run ó bá fi yà jẹ wọn torí pé nukhtimu ala afwahihim wa tukallimuna aydihim wa tashhadu arjuluhum. Ọjọ́ kan bọ̀ ẹ̀ ní sọ̀rọ̀, ẹ̀ ní sọ̀rọ̀, á ní kẹ́nu ó sọ̀rọ̀, ẹsẹ̀ yóò mọ̀ jẹ́rìí torí pé àwọn nǹkan yìí náà ṣojú yín. Bí èèyàn bá sì ti tóbi kọjá kó lẹ́ni tí ó bá wí, ibi orí ibú ti bẹ̀rẹ̀ nù ni. Ọlọ́mọ jẹ́ kí orí ibú táà ní rẹ́nìkan tó lè bá wa wí nínú ìṣẹ̀mí wa báwọn ká ti tó, ọlọ́mọ jà ní. Àìlólùbáwí ní í ṣe Trump lọ́wọ́ òun torí pé òun tóbi, òun hẹ́rì mọ̀, tí ò tijú ẹnìkan, tí ò wo ẹnìkan. Ẹ wá lọ wo bí Trump ó ti tó bá lọ jáfà yóò ti pa àfà tó kọ ní kíw dànù. So alákọ̀ àṣepọ̀ láàrin àfà àtọmọ tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àfà yajibu an takuna ala al-hubbi wal wafa. Ó yẹ kó mú ìfẹ́ dání àti ìpé àdéhùn pé àfà mi ní wa ala takrim, àpọ́nlé gbọ́dọ̀ wà ń bẹ̀, wa tawqir, ìwà rẹ̀ lẹ gbọ́dọ̀ wà lọ́dọ̀ ọmọ kéwú sáfà. Ọmọ kéwú gbọ́dọ̀ tẹrẹ ibà lábẹ́ ń tó bá dé ọ̀dọ̀ àwọn ọmọ tó kéwú tó kọ́ ní kéwú ó tóbi lọ́dọ̀ wọn, tó bá délé yín ó tóbi lọ́dọ̀ yín, àmọ́ tó bá ti dọ́dọ̀ àfà tiẹ̀ ó tóbi kọjá wọn. Kódà yóò wọ́n yẹ tó bá jẹ, òun yóò ipò tó bá wà. Tó ráwọn èèyàn wọ́n fẹ́ràn àbòsí púpọ̀ bí nǹkan bá ṣẹlẹ̀ sọ́dọ̀ ẹlòmíì, àmọ́ tó bá ṣẹlẹ̀ sọ́dọ̀ wọn wọ́n máa sáré dédé. Arínú àwọn àfáà kan lẹ̀ ti wá yìí náà nílùú Ẹ̀pẹ́ yìí tí wọ́n jẹ́ pọ̀ bá alábòsí ni wọ́n látara kórìíra àfáà kan sáfà mi. Gbogbo ohun tí ò bá dá nípa àfáà yẹn làwọn ò mọ post. Gbogbo ohun táyé bá sọ tí ò rí bẹ́ẹ̀ láti fi bà àfáà yẹn jẹ́ ni bàbá ò mọ post, lọ́mọ ò mọ post. Ẹ wá wo ìyà tọ́lọ́run fi ń jẹ wọ́n. Ọmọ lọ Azari ó dé kò rí nǹkan kan mú bọ̀, ó wá já sí pé kọ́mọ máa ṣí ẹ̀, ọmọ lọ Azari kò rí nǹkan mú bọ̀, wọ́n wá ń ta ṣáàmà wálé tó bá tiẹ̀ rí kéwké wá jókòó sí mọ́ṣáláṣí kan bí kò máa wojú Ọlọ́run bẹ̀. Ọmọ yẹn náà ò tún wá sáré kéwú, bàbá náà ò bá sá, tó bá ti wá ṣí ẹ̀ nǹkan kan tí ò dá nípa àwọn àfáà tó tóbi, lọ́mọ yẹn ó mọ̀ ṣí ẹ̀ káàkiri ni ó mọ̀ ṣí ẹ̀ kiri. Ẹ dákun, irú oríire wo leléyìí? Kí làwọn eléyìí fẹ́ gbà? Àwọn tá ń sọ ọmọ Sùmùrà ni wọ́n o, bàbá wọn tá ń sọ Ìsùmùrà náà ni o. Láwọn tí wọ́n mọ iyì kéwú púpọ̀, àmọ́ tí wọ́n mọ iyì àfáà púpọ̀ láwọn lẹ́ńtà wí o. Àmọ́ báwọn ti fẹ́ kọ́la àwọn orí náà láti ń rí lónìí yẹn. Àwọn ò bá wọn bẹ̀ lọ́hùn kọ́lọ́njọ́ lè ronú pìwàdà kan túbà. Torí ẹnìkan ò ní ṣerú ẹ̀ sọ́dọ̀ bàbá Lágbàjì káwọn fojú rẹ̀ wò tó dá mi lójú lọ́dọ̀ Ọlọ́run. Ẹnìkan ò lè ṣerú ẹ̀ sọ́dọ̀ bàbá mi Àjàgbé, kódà irú èmi igi ò ní gbà. Àmọ́ tí wọ́n bá ń ṣe sọ́dọ̀ bàbá Lágége yóò máa tẹ́ àwọn àfáà yìí lọ́rùn. Ẹnìkan ò sì lè ṣe sọ́dọ̀ wọn, ẹnìkan ò lè ṣe sọ́dọ̀ wọn.
ṣáwọn àwọn tí wọ́n dúró pé ọmọ tó bá kéwú lọ́dọ̀ wa tó bá tún lọ ké ń bò mí kò ní lálùbáríkà lẹ́nìkan ó bá dán ní ó bá wọn dáná wò ní àwọn section tí mò ń sọ yìí o kìí ṣe pé mò ń sọ̀rọ̀ sumratul mu'minina generally àwa mọ àwọn sumratul mu'minina sùmọ́ríyà tó dá náà sì gbádùn àwọn tá a kàn rọra mẹ́nu báyìí àwọn nǹkan ni wọ́n nínú ìlú wa tí wọ́n lálàáfíà kódà wọ́n mọ bí tí ò yẹ kéèyàn ti jẹun wọ́n mọ òde kan lèyàn lọ kò sí wọ́n mọ̀ pé bí kan lèyàn ti jàdówó wọ́n dàgbà nù làákàyè ìmọ̀ ò dàgbà òye ò dàgbà wọ́n wá ń ṣe bí ọmọdé àwọn èèyàn náà ń bẹ láàyè tiwọn rádaràdá táwọn ń ṣe yẹn náà làwọn ọmọ tiwọn náà tó wá kó sí wọ́n dẹ̀ ńgbà tí bàbá tiẹ̀ ń ṣe lọ́mọ ò ní ṣe kí lórí ire tí ń bẹ fẹ́ ní olú àṣẹ àrí tó dé tí ò rí nǹkan mú bọ̀ tó bá yẹ pé ogun tí ò bá dá òun ni ó mọ̀ sí ẹ̀rẹ̀ lẹ́nu tó yẹ kó máa sáré báwo lòun ti ṣe ọlá wọ́n bá ṣe sọ́dọ̀ àwọn àfáà yín tí ò ní tẹ́yìn lọ́rùn yẹn náà bẹ́yìn náà ti ń ṣe sọ́dọ̀ tàwa náà kò tẹ́ àwa náà lọ́rùn ìyẹn fi hàn yí pé alákọ̀ àṣepọ̀ ọmọ kéwú sáàfà ó gbọ́dọ̀ jẹ́ alẹ́ hubbi wal wafa ọmọ kéwú ò gbọ́dọ̀ kórìíra àfà kó wá ní àfà ọ̀pọ̀ torí pé àfà pólíìsì èèyàn ó ṣàmójútó èèyàn káyé èèyàn lè dá kọjọ́ iwájú lè dùn wallahi ẹnu wọn bá tó ṣe tó fi ń bínú èèyàn náà lóyìn jẹ́ kó rí bó ti rí lónìí torí pé tí ò bá ṣe tó bẹ́ẹ̀ ó ṣeé ṣe kéènì mọ́ dáa tó báyìí ẹni tó lè múyàn kó máa báyàn wí ó ò fẹ́ fojú sẹ́kọ̀ọ́ ó ò fẹ́ fojú sí kéwú kẹ́ni wá nígbà mọ́ wá jáde tán òun lọ̀tá mi àbí wọ́n fẹ́ àbẹ́nìkan fẹ́ẹ̀lì tí wọ́n sì ń fẹ́ kán páàsì ẹ wallahi bí Mawlana Sheikh Adam ṣe rí nìyẹn kò sí bó ṣe lè tó láyé bàbá ò nínú kó dúró àbí kó máa lọ ni àrírú ẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n dà fáàgbà lónìí tí wọ́n sì lóko tí wọ́n sì jéèyàn àmọ́ ńgbà tí wọ́n bá kọjá àyè wọn ẹnìkan ò ní dárúkọ wọn báwọn náà fẹ́ẹ̀lì rí kéèyàn sì fẹ́ẹ̀lì ìṣubú ni arínú àwọn ànábì ọlọ́run tó fẹ́ẹ̀lì rí tí wọ́n sì túnra wọn ṣe ṣánábì Yúnúsù ò fẹ́ẹ̀lì wájú ọlọ́run ni fẹ́ẹ̀lì èyí ṣe nǹkan lódiwọ̀n tọ́lọ́run bá ti padà wá mú sọ́sẹ́ẹ̀sì rẹ̀ wá ànábì Yúnúsù fẹ́ẹ̀lì wájú ọlọ́run torí pé ọlọ́run ọba ránṣẹ́ ó sì débi tó ti fẹ́ jíṣẹ́ ó rí tí ò tẹ́ lọ́rùn ọ̀dọ́ àbámúbọ̀ díbà ó sì bínú kú ọmọ ẹ̀ ṣé kò ti fẹ́ẹ̀lì iṣẹ́ tó wá jẹ́ ni fàzọ́nà àlà lọ́kìdúrọ̀ àlẹ́ yìí ó sì ń wo pé lọ́dọ̀ tiẹ̀ ọlọ́run ò ní ṣe gangan ọlọ́run bá Yúnúsà wí ẹja sì gbé mi fi zulumati thalathin ọlọ́run wá fi sínú òkùnkùn mẹ́ta zulumatul layl òkùnkùn torú zulumatul hut òkùnkùn pé ń gbénú ẹja wà zulumatul bahr òkùnkùn tó wà ń sàlẹ̀ odò tòun ti bẹ́ ń gbò bá rẹ̀ ẹ̀bẹ̀ ó kábàámọ̀ ni la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ọlọ́run sì túlẹ̀ ó sì tún padà jíṣẹ́ ọlọ́run lẹ́yìn náà táwọn èèyàn sì padà gbà fún kó wá nígbà mo ti fẹ́ẹ̀lì ó dá mi ò ṣètò ọlọ́run mọ́ a lè gbórúkọ Yúnúsì mọ́ lónìí mọ́ kódà kí la fẹ́ sọ ń pa rẹ̀ mọ́ a ní gbọ́ ọmọ kéwú gbọ́dọ̀ fẹ́ràn àfà lábẹ́ bí tí wọ́n rí tọmọ kéwú ò bá ti fẹ́ràn àfà olórí ibú ọmọ ni ọmọ kéwú gbọ́dọ̀ ní aliwafa kó pé àdéhùn pa fẹ́ràn àfà wa a ní balẹ̀ àfà wa jẹ́ a ní túlẹ̀ àfà wa a ní dalẹ̀ àfà wa rú wallahi kò yé wa béèyàn bá ń bá bàbá Ọláyínká ti ń bẹ lágbàjì lónìí tí lóun ń bínú wallahi bàbá àgbàjì tó ṣe é kalẹ̀ lẹ́ni yẹn ń bá bínú wallahi alazim torí pé ẹ̀jẹ̀ tí ń bẹ lára bàbá lágbàjì yẹn ní ń bẹ lára ẹ̀ tòrátọ̀ yẹn ni bẹ́ẹ̀ náà tí èèyàn bá ń bá Khalifa Sheikh Adam bínú àtọ̀ Adam ló ń bínú sí àtẹ̀jẹ́ rẹ̀ bí èèyàn bá ń bá Khalifa Adabiya bínú kò sí ẹni tó ń bá jà lẹ́ni ó ṣe àtọ̀ rẹ̀ kalẹ̀ torí pé fọ́tò bàbá yẹn ní ń bẹ lára rẹ̀ iṣẹ́ bàbá yẹn ní í ṣe ajá sí pé bàbá rẹ̀ ló ń bá jà ló ń bínú sí kìí ṣòun mọ́ òun kọ́ mọ́ ẹni tí ò bá mẹ èyí ládàbíyà tí ò mẹ èyí ní Markaziya tí ò mẹ èyí ní Sumariya
kìí ṣe ẹnìkan tá a lè pè léèyàn rí àbí èèyàn dáadáa tàbí ẹnìkan tó dọ́lọ́ mọ̀ àfi ká mọ̀ yìí pé sáfù tírú ẹni yẹn wà ó ti wà nù sáfù orí ibú kọ́lọ́mọjà sí nuru sáfù yẹn ìyẹn lọ bẹ́ẹ̀ alátẹkẹrìm ọmọ kí wọn gbọ́dọ̀ máa pọ́n àfààní lábẹ́ bí tí ń mórí wọta òkìr kó sì níwà rẹ̀ lẹ̀ àmọ́ kọ́ ọmọ kí wá bọ́ta kó dé wá sí kó máa fèsì ọ̀rọ̀ àfún àfà kò sẹ́ni tó tóbi torí ibú ò lè bá o kò sẹ́ni tó tóbi tá padà sí ibú ò lè bá o tá padà sí ibú bá fi lè bá iblis fasọ́ra ibulisan wallahi kò sẹ́ni tí ò lè bá tá padà sí burú bá padà bá Kọ́rún lábẹ́ Musa kò sẹ́ni tí ò lè bá tá padà sá burú bá Firaun tó padà bá Namrus wallahi kò sẹ́ni tí ò lè bá wallahi ẹnìkan kò sí ẹni tí ó sì tí ìmọ̀lá tí ó mọ̀lá kò gbọ́dọ̀ mọ́ sọ̀rọ̀ bí ipòhun lòun ní gbogbo ayé ọ̀rọ̀ burúkú ni kéèyàn lérí sáfà ilé àfà kó lórí eré kan síwárò ohun tó ń tẹ̀lé kẹ́nìkan tún tẹ̀lé torí pé wọn náà ti wà nú ẹni tó ń lérí sí Sheikh Adama àti ilé rẹ̀ àtẹ̀jẹ́ bó bá kúkú adákẹ́ tó kú sọ nǹkan kan ó lórí ju kí wọn náà tó wá máa bọ́ ta kó mọ́ sọ̀rọ̀ lọ kó wá já sí pé ilé Adama yẹn náà ni wọn náà ń bá sọ̀kò sí lá àwọn ọmọ kéwú ló yẹ ká kóra wa ká wá lọ ọ̀dọ̀ àfà àgbà bí bàbá ẹ má bínú sáfà wa kí làfà wa ṣe ẹ dákun ẹ má bínú sáfà wa ẹ̀yin náà lè tó wá ń bá fa yín sọ̀kò àtẹ̀yí tó rán yín àtẹ̀yí tí ò rán yín lọ́dọ̀ àwọn Sùmàríyà wákàtá wọn máa dá lọ́dọ̀ wọn wọ́n ní ọmọ tá a kọ́ ní kéwú tí ń fi ní ṣakọ́ kì í ṣe pé kodo ní yẹ̀yẹ́ padà ṣe bọ́ ọlọ́run pé ṣùlẹ̀ kó tó dọ́ta wá wo orin yẹn wo lápsù orin yẹn pé ọmọ tá a kọ́ ní kéwú tí ń fi ní ṣakọ́ kì í ṣe pé kodo ní yẹ̀yẹ́ padà ṣe bọ́ ọlọ́run pé ṣùlẹ̀ kó tó dọ́ta wá kí wá ló dé tá a wá ń rí inú àwọn Sùmàríyà lénìí tí wọ́n ń ti ẹni tó ń yájú sáfà rẹ̀ tí wọ́n ń ti lẹ́yìn ẹ rí i pé àwọn tí ọ̀rọ̀ wọn burú àwọn olórí ibú nínú section kan tí èyí ṣe pé tí wọ́n kọ́ wọn ni wọ́n ń lò torí pé wọ́n ti yapa àlànà yẹn olórí ire kan ò ní rí pọ́mọ kan ń yájú sáfà rẹ̀ kó wá kún lẹ́yìn pé ó yá ó bá fàjà ẹjọ́ dàrú ni ní tó bá gbà láàfún ìbú ọ̀nà ti tóbi láàyè ẹ ó fẹ́ kó tóbi mẹ́rin tó o bá sì ń fẹ́ kó tóbi ìwọ ló mọ̀ sọ pé ṣé òṣùrù ni ẹ ṣe o ẹ tóbi láàyè yín o àbẹ́ ẹ tóbi jùlé àfà yẹn o ọláwò gan ní gùn yẹn tí èèyàn wá ní ibi tó fẹ́ lò ó sí òkè tó bá wá já sí párá àta kan tó wá tóbi ló ń rí lẹ́yìn ẹ̀fín kí lẹ́yìn tẹ́ ń bá lẹ́yìn ẹjà kí lẹ́ wá ṣe kí lẹ́ ṣe bí yẹn ò ṣe jẹ́ nìyẹn fọlímọ̀ alim ṣọ́ra ní tá a bá pè láàfà tó kọ́ọ̀yàn ní kéwú wẹ́ẹ̀lìdùn òbí ni lọ́tọ̀ bàbá rẹ̀ ni gẹ́gẹ́ yẹ́ pé ní ta'limul muta'allim wọ́n sọ fún wa pé man 'allamaka harfan wahidan mimma yahtaju min humuri ddin fa huwa abuka fi ddin gbogbo ẹni tó bá ti kọ́ ní àràfí kan tó yẹ pé in tó kọ́ ẹyẹn in tó tí ó máa wúlò fún ọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ ni o àbí nínú ìgbésí ayé rẹ fa huwa abuka fi ddin bàbá rẹ nínú ẹ̀sìn ipò bàbá rẹ ló fi sí yẹni pé al-mu'allim walidun yuhaddib bil-husna òbí kan ni lọ́tọ̀ tó ń kọ́ọ̀yàn bil-husna pẹ̀lú dáadáa tó ń kọ́ọ̀yàn kéèyàn lè dá tó sì ń kọ́ọ̀yàn káyé èèyàn lè nítumọ̀ wa yuhadhibu bil-hikma tó yẹ pé yóò máa lo àwọn wisdom tọ́lọ́run fún àwọn òye tọ́lọ́run fún yóò máa fi sọ̀wọ́dẹ lẹ́kọ̀ọ́ yóò lo oògùn yóò lo wàhálà ọjọ́ ebi ń pa ẹni mọ̀ ọjọ́ ìnira mú ẹni mọ̀ yóò àkọ́ ọmọ kọ́mọ yẹn tún wá yájú sí káyà tún wá
kọ́ mọ́ máa sọ pé àfa ò tó sì mọ̀ pé tó sì já sí pé irọ́ làfà ń pa wallahi irọ́ làfà ń pa táfà náà sì mọ̀ pé irọ́ làfà ń pa irú àfa wo ló wá kù láyé tá a gbọ́dọ̀ sọ pé àfa rè nígbà táwọn àfa bá ń parọ́ nítorí kí nǹkan lè dùn kan lè rí pé mo tóbi mi ò ní sọ̀rẹ́ndà tó o bá sọ̀rẹ́ndà láyé ṣe bí wàá sọ̀rẹ́ndà lọ́run eléyìí fáwọn ọmọ kéwú naam wa qad yaqsu hinama tajibu al-qaswa àfáà tó kọ́yàn ní kéwú ó gbọ́dọ̀ lé kókó máma kéwú ẹ̀ nígbà tó bá yẹ kó le tọmọ téèyàn kọ́ ní kéwú tó bá fẹ́ lò tá tí ò fẹ́ lò dáadáa bóyá ó wà nílé kéwú tàbí ń bò ó jáde ó wá fẹ́ ṣe kéwú yẹn lófò tàbí ó fẹ́ fi bayé jẹ́ báfà yẹn bá dákẹ́ tí ń bá ń wò àfáà yẹn náà ṣorí ibú lọ́dọ̀ Ọlọ́run. Bàbá wa Àjàgbé nìbàdàn lásán kọ́ làwọn àfáà wọn sọwọ́lẹ̀ fún wọn wọ́n sọwọ́lẹ̀ fáwọn àfáà wọn ni níjọ́ tí bàbá Alájàgbé bàbá Lámúnigun tàná táwọn ó dé Ìbàdàn àwọn dé Ìbàdàn wọ́n àìṣà àdàwòlẹ́tẹ̀n sàbítẹ̀tẹ̀n àmìkọ̀tàn wàásìkọ̀ wọ́n dé gbogbo tí Ọlọ́run fún wọn ní hekima ni wọ́n lò wáàsí wọn lé ju ti gbogbo àfáà ayé lọ ṣáfà tí ó máa ṣe wáàsí tí ó máa dárúkọ gbogbo ìmáàmù ìlú kankan ìmáàmù Èkó jahannama wírídá ìmáàmù Ìbàdàn jahannama wírídá ìmáàmù Òṣogbo jahannama wírídá gbogbo ilẹ̀ wọn náà nírùngbọ̀n ẹ̀lẹ́lẹ́ ìwé láwà ní láfà tí ò fẹ́ mọ̀ pé nìkan yàtọ̀ sọ́lọ́hun táfà tí kóńdó lọ lọ́wọ́ àwọn àfáà bí ọ̀pá Músá tí láwà ní ó lọ tí jìlìbáàbù ó lọ ní tí ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn wá ń pọ́n àfáà lé pẹ̀lú ìkó náà táwọn àfáà àgbà ń wò lọ́hùn wípé kí ló dé èyí tó mọ̀ yìí ṣe ìmọ̀ wá pọ̀ ọmọ ò torí ẹ̀ yájú sáwọn àfáà kò torí ẹ̀ yájú sí wọn níjọ́ tọ́lọ́run wá fẹ́ lo ọlá tí gbogbo ayé pé tí wọ́n fẹ́ gbé ogun tí ń jà ń pọ́nlé sọ́dọ̀ bàbá Bándélé wọ́n á pe àfáà wọn wá sórí ìjòkó gbogbo àpọ́nlé yẹn àfáà mi ló ní ẹ má bá kó fún àfáà mi ló ní àfáà mi ló ní gbogbo àpọ́nlé yẹn àfáà mi ló ní nígbà tó ọmọ kéwú sọwọ́ lẹ̀ fáwọn àfáà wọ́n padà gbá tó wà lọ́dọ̀ ọmọ kéwú yẹn náà wọ́n dẹni tí ń lò gbogbo ń tọ́mọ kéwú yẹn tí bàbá Bándélé táwọn àfáà rẹ̀ rò pé ó lé nígbà Bándélé sọwọ́ lẹ̀ fáwọn tó ní tó lóun ò jẹ́ nǹkan kan ẹ̀yìn ní wọ́n mọ̀ gbá lọ́wọ́ ẹ̀ ó mọ̀ wá dọ́là ó dọ́là gbogbo ọlá yẹn lónìí ọlá Bándélé lónìí nísìn Àgbàjì ni wọ́n fi ń kí àmọ́ kí lọ́lọ́run wá ṣe ó wá sẹ̀san fún Bándélé ọlá òkú òní Bándélé ọlá Bándélé wá ń fẹ̀ sí ìjọba Bándélé ń tóbi sí oríkì Bándélé ń tóbi sí àwa dàbí pé tí gbogbo ọmọ kéwú bá dé Àgbàjì àwa dàbí pé àwọn ọmọ kéwú ò tí ì dé tí Bándélé ò bá tí ì dé lónìí kí ló dé táwo tí ò sírú ẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà látara àjọ rẹ̀ ni lójú bóyá nítorí pé àwa ayé arí ayé àbí nítorí pé àwa ogun aró ogun àbí nítorí pé àwa ọlá arọ́lá àwọn èèyàn ti ń kí wa páwàlà tó báyìí àwa ò fẹ́ kẹ́nìkan pẹ́ nìkan tóbi mọ́. èèyàn máa ń sọwọ́ lẹ̀ fáwọn tó ní ni àfáà gbọ́dọ̀ le mọ́mọ́ kéwú nígbà tó bá yẹ kó le torí pé kí ni walakinnaha qaswa man yuridu al-khayr àfáà tó bá ń fẹ́ dáadáa fọ́mọ kéwú ni ó lè mọ́mọ́ tó bá ráfáà tó lè mọ́mọ́ kéwú ó fẹ́ dáadáa ni kẹ́nìkan wá ń torí pé àfáà mi lé nígbà tí mo wà nílé kéwú wọ́n dá mi dọ̀bálẹ̀ wọ́n ní kán nà mí gbogbo yín tẹ́ nà mí gbogbo yín ẹ̀ ní lọ lásán àtàwọn ọmọ yín kọ́mọ kéwú yẹn wá bọ́ tàkó mọ́ sọrú ẹ̀ kájẹ́ rò pé nǹkan rí ní àwa náà tá a jọ ọmọ kéwú ẹja gbéyẹ̀wò àfáà tó lè mọ́ ọmọ táwọn bá fẹ́ ṣe wá sí nísìn àá ṣe wá sí pé ẹgbà tí wọ́n nà ẹgbà yẹn ń bọ̀ wá parẹ́ àmà ń fà ní ìmàlẹ́ ó padà wá ṣẹ́kù
kí ló dé tán wá na àwa ń lé kéwú tá àwa ń lérí pé nínà tí wọ́n nà wá yẹn gbogbo àwọn tí wọ́n nà wá níjọ́ yẹn gbogbo wọn ò ní lọ lásán tó wá di pé nǹkan yẹn náà dẹ̀ ń ṣẹlẹ̀ títí dọ̀la ẹ wojọ́ táwọn àfáà kan ti fi ṣe wáàsí pé àwọn tí wọ́n nà mí tí wọ́n dọ̀ mí dọ̀bálẹ̀ yẹn gbogbo wọn ò ní lọ láì jìyà lẹ́nu ọmọ tó kéwú tó yẹ pé kéwú kò sì sọ fọ́lọ́run wípé ibi tí wọ́n ti nà mí yẹn gbogbo kéwú yẹn Ọlọ́run dákun máa ń gbà lára mi torí pé mi ò nídìí kéwú yẹn mọ́ kéwú yẹn náà lèyẹn sì ń lò ó sì ń ronú kábúrú ó ṣẹlẹ̀ sí wọn bẹ̀ àbáfà tó ṣe wáàsí ní gbangba pé àwọn àfáà tí wọ́n nà òun nílé kéwú wọn ní lọ lásán àtàwọn àtọmọ wọn láì ní jìyà rẹ̀ ṣó wá jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ṣé kò fẹsẹ̀ méjì tiro gbogbo ayé náà sì mọ̀ títọ́ a sì ń ṣàbòsí àti ẹ̀rọnú pé a lè sùn ká kú a lè fẹ̀yìntì ká má dìde mọ́ a lè jókòó ká má dìde mọ́ a lè wọlé ká má jáde mọ́ a lè jáde ká má wọlé mọ́ tẹ́nìkan ò mọ àsìkò tẹ́nìkan ò mọ̀ gbà torí pé à ń tijú olówó à ń tijú ọlọ́lá à ń tijú ẹnìkan pé ó tóbi àwa tijú òtítọ́ àtijú òdodo kí ló dé àfáà tó bá lè mọ́mọ́ kéwú àfáà tí mọ́ lè mọ́mọ́ kéwú náà ni yuridul khayra libni torí pé òbí ni ó ń fẹ́ ká yí ọmọ ó da wọ́tìlímìrì yìí àtàwọn ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ bí Sheikh Adam sì ti rí nìyẹn yóò lè máwọn ọmọ tó bí ó lè máwọn ọmọ tó ń torí pé kán lè ní discipline káyé wọn lè nítumọ̀ káyé wọn lè dá ọmọ tó yẹ wá nítorí pé wọ́n lè mọ́ mi yẹn ẹni tó bá fẹ́ràn tó bá kórìíra ọmọ àfà wallahi ó ti ní tó kórìíra lára bàbá ẹ̀ kẹ́nìkan wá ní ìsìn òun bá bàbá Lágbájì tó níjà ó ti kórìíra bàbá tàná àbí mo ń bá ràdà Khalifa àdàbí àjà ó ti kórìíra bàbá tàná ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ yọ lára ọmọ ni bẹ́ẹ̀ náà ni tí a bá ṣe irú ẹ̀ ságége pléta ń tanra wa táàsù títọ́ fúnra wa kéré yìí máa jẹ́ wá sí fún gbogbo wa ṣe yóò wá máa yẹwọ́ fọ́mọ tí yẹn bá rí pé ó fẹ́ lé lálejò ó níwà orónú káwá fi ilẹ̀ kójó lóró tí wọ́n bá lè mọ́ àfáà tá ń sọ yìí níjọ́ náà bóyá yóò ti jọyìn kọ́ọ̀tù yóò ti jọyìn nǹkan bóyá yóò ti báyé lọ tí ó ti sọnù tí ò ní jámọ̀ kankan láyé ṣọ́lá ayé tí máa parẹ́ tẹ́nìkan mọ̀gbà tí ó parẹ́ yìí náà ọlá Sheikh Adam ni ò parẹ́ lọ́gọ́rùn ọdún ẹwùjọ́ Sheikh Adam ti bẹ̀rẹ̀ 40 50 60 70 80 ó wá lọ bẹ́ẹ̀ dàólíyà yẹn wá ń yí lọ ó ń lé lọ́gọ́rùn ọdún Adam yẹn tún wá gbalẹ̀ mùdírù sọ̀rọ̀ kan jẹ́ tán ọlọ́mọ wa ṣàlékún dáadáa fún wọn wọ́n ní ilé kéwú méjì ló wà wọ́n ní Markaz and others láwọn ará wọn kan náà ni wọ́n ní ẹgbọ́ ilé kéwú méjì tó wà bí yóò bá ponú yóò mọ̀ pé bó ti rí nìyẹn ó yá lọ mú ilé kéwú kan jáde ilé kéwú kan jáde tí wọ́n nílò ìmọ̀ Sheikh Adam nílẹ̀ Yorùbá yìí mú ilé kéwú kan jáde tí wọ́n nílò ẹ̀kọ́ Sheikh Adam tí wọ́n nílò ìmọ̀ Sheikh Adam Al-Fawaki wa Sakito ṣebí Sheikh Adam ló kọ́ ilé kéwú wo ni wọ́n yé ti lò àti Sumrani àtẹlòmí ṣebí kọ́lá Sheikh Adam ló kọ́ ilé kéwú wo ni wọ́n yé ti lò ó lè rí ilé kéwú kan tí wàá rí ọwọ́ ìmọ̀ Markaz yọkú ọmọ nílẹ̀ Yorùbá yìí nílẹ̀ Yorùbá pé ilé kéwú kan ń bẹ wọ́n á tọrí pẹ̀ títí ó rí ọwọ́ kí wọ́n yọ ọwọ́ mímọ̀ Sheikh Adam àbí nínú ìgbìyànjú ẹ̀ tí wọ́n táàpù nínú mọ́ rẹ̀ ókè káti ẹ̀wà lóòkéwú ẹ̀ ó káti rẹ̀ òfin jàǹfààní òfin sọ̀rọ̀ ọ̀rọ̀ tí bàbá sọ bó ti rí nù ní àfi lọ́dọ̀ alátakò ìwọ náà sì lè sọ lé kéwú ti ẹ pé your madrasa and others lọ́dọ̀ ẹni tí ń bá ń tóyin oyin wo ló dá tó yin tiẹ̀ ṣe bóyin tiẹ̀ ló dáa jù táwọn kan bá fẹ́ fẹnu kíní sọ sí ṣe inú rẹ̀ ó dùn bí ìgbà tá a bá ń sọ̀rọ̀ mọ́tò láyé ni mọ́tò méjì ni wọ́n gbà kó wà láyé Benz and others ni tí a bá ní Markaz and others lọ́ọ́ yẹ̀ wò ìmọ̀ wo ló máa ní títa Ádámọ̀ yẹn ò ní padà kún yóò kún kọlọmbá wa ṣàlékún dáadáa ọ̀rọ̀ àfáà nìyẹn ọmọ kí ó sáfà wal muta'allimu ibnu Muti'in
ṣọ́rẹ́ ń ta bá pè lọ́mọ kéwú táfà àti kọ́ ọmọ ló jẹ́ sáfà yẹn muti'un tó sì gbọ́dọ̀ mọ tẹ̀lé àṣẹ àfà yẹn barrin ó sì gbọ́dọ̀ mọ ẹjọ́ mọ rí tó bá ti ń yí apá àṣẹ àfà ó ti ń dọmọ burúkú tí kìí ṣe pé àfà ní kó yí apá ọlọ́run. Al-muta'allim ọmọ tó kéwú lọ́dọ̀ àfà kan ibnu ọmọ ló jẹ́ sáfà yẹn muti'un tó sì gbọ́dọ̀ mọ tẹ̀lé àfà yẹn ó gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ. Barrin tó sì gbọ́dọ̀ jẹ́ ọmọ tó dá sí yẹ pé barrin ọmọ rẹ̀ ló mọ kíw yàrá fi ijlalihi li ustadihi òun ni ó mọ̀ pé gbogbo títóbi mi àfáà mi lónìí gbogbo ọmọ kíw àdàbíyà ó ń láti mọ̀ pé gbogbo títóbi tóun ní Shehu Kamali lónìí ládàbíyà lónìí ara wọn ṣuyúh tí kéwù wọn hẹ́rì mọ̀ tí kéwù wọn tóbi wọn àtorí ẹgbẹ́ ìjìláàlú wọn lórí àlífà wọn àwọn pòfẹ́sọ̀ ń bẹ ládàbíyà láwọn tí wọ́n lè fi kéwù sọ̀yànnù tí wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n pọ̀ a mọ̀ rí àwọn bàbá wa yára a mọ̀ rí àwọn bàbá wa jára bọ́lá àwọn ti tó bọ́ ti ẹ̀rìmọ̀ tó wọ́n sọ pé àwọn tó bí jàlífà àfá àwọn lọ wọ́n sì láwọn tó bí ju àfá àwọn lọ ọmọ kéwú tó ń jẹ́ ọmọ rẹ̀ al-muta'allim ibnu muti'in barrin tó jọ ọmọ rẹ̀ yàrá fi ijlalihi li ustadihi ní ó mọ̀ rí pé gbogbo títóbi tóun tóbi àfáà mi lónìí ní sùmùrà ní o ládàbíyà ní o markasíyà ní o ọmọ rí tí ń jọ mọ kéwú rí ní ó mọ̀ rí pé ìjìláàlù òun yẹn báhùn kóhun ti tóbi tó àwọn àfáà mi lónìí tóbi yẹn tó bá ti ń gbọ́nà yóò sọ kalẹ̀ fún wọn. Min mazahiril adab tí ó ma túnmọ̀ gbá eléyìí ẹ̀kọ́ ń bẹ lára ẹ̀ lẹ́kọ̀ọ́ tó fojú wọn àfáà yìí lẹ́kọ̀ọ́ kìí ṣàfáà tí ó ma retí pé tó ń bá rí àfáà òun kóhun káwọn jọ náwọ́ síra wọn àìlẹ́kọ̀ọ́ lè yíhun. Min mazahiril adab wa husni al-khuluq nítorí fún eléyìí níwà rẹ̀ ó sì lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ jáde lára ẹ̀ ẹ̀kọ́ lápá lára ẹ̀. Ẹ jẹ́ ń fún yín lápèjúwe kan bàbá wo ní wàásí àgbáyé bàbá wa Abdulrahim Sheikh Abata ọlọ́mbà wa ṣàlékún dáadáa fún wọn a rí fídíò kan tá ń ṣe in tí ó padà lẹ́yìn fáwa fúnra wa tí ó padà yíwọ́ fáwa fúnra wa tó ó lè dùn mọ́ wa lónìí o àmọ́ yóò padà bà wá nínú jẹ́ lọ́la. Bàbá wo ní wà sí àgbáyé bàbá wa Àrímì Àbàtà ẹ wo bí wọ́n ti máa ń ṣe pẹ̀lú Sheikh Habibullah pé ọmọ bàbá Alágége àáfàá wa ní àwọn àáfàá gidi nu. Ọ̀rọ̀ tí mo wá kà yìí ọ̀dọ̀ àáfàá wa Muslim láti rí ọ̀rọ̀ tí mo kà yìí o àdísù tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá mú wáyìí tí mo fẹ́ mú kì í ṣe pọ́rọ̀ tí mo sọ kọjá lọ yẹn o mo fẹ́ mú àdísù kan wá nínú ọ̀rọ̀ àfáà wa Muslim tí wọ́n pè ní al-mubham lima ashkal min talkhiz kitab Muslim tabaka volume 19 page 13 mo fẹ́ mú àdísù yìí wá wọ́n ní àni Ubadah bin Samit látọ̀dọ̀ àfáà wa Ubadah bin Samit qala Rasulullah wọ́n lá Nabi sallallahu sọ fún wa pé laysa min ummati man lam yujilla kabirana wa yarham sagirana Ànábì laysa min ummati kò sí nínú ọmọ lẹ́yìn mi kò sínú ìjọ mi man lam yujilla kabirana ẹni tí ó bá lè pàtàkì àwọn tí wọ́n jù wá bóyá wọ́n jù wá lọ sí nà lọ́jọ́ orí àbí wọ́n jù wá lọ níbi pé wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ tàbí wọ́n jù wá lọ kódà kọjú orí yẹn kó mọ́ tó nǹkan
èyí tí máa pààyàn lẹ́kún náà ní ká rí àwọn àfáà míì náà táwọn náà ti ń wà láàyè gíga tí wọ́n ń torí ìfẹ́ tí dédé ń sọnù mọ́ wọn lọ́wọ́. Ẹ gbàgbé páwọn ọmọ kéwu yín náà ń wò yín. Irú tí ń ṣẹlẹ̀ yìí ẹ̀yin ò ní gbàdúrà rẹ̀ kó ṣẹlẹ̀ kọ́mọ kéwu ṣe irú ẹ̀ fún yín. Àmọ́ nígbà bẹ́ẹ̀ tẹ́ wá ń ṣe báyìí, nígbà wo làwọn ọmọ kéwu ò ní padà dẹ́yìn náà jókòó sójú kan tẹ́ ẹ̀ nílé dìde? Torí àṣírí Ọlọ́run ni. Ẹni ó ṣaburú ò ní bọ́ta kó ló ń ṣaburú, yóò máa lóhun ò ṣe ni àfi tọ́lọ̀ bá tú láṣìírí. Laysa min ummati, kò sínú ọmọ lẹ́yìn mi Ànábì Muhammad, man lam yujilla kabirana, ẹni tí ò bá ti lè pàtàkì àwọn tó wà láàyè ti tóbi pé wọ́n tóbi jù wá lọ. Wa yarham sagirana, àtàgbàlagbà náà tí ò láàánú ọmọdé o, ọmọdé tí ò lè pàgbàlé. Ṣe rí pé nísìn àti wá sọ ẹ̀sìn ìsìláàmù dẹ̀sìn alábùkù. Tọmọ kékeré ò kì í pàgbàlé ńbẹ̀, tọmọ kékeré gbọ́dọ̀ yẹ iye àgbà ńbẹ̀. Kódà láwọn tí wọ́n ń pera wọn ní sàlàfíà gan àtàwọn tí wọ́n ń pe súnà mára wọn tí ò sí nǹkan kan lọ́dọ̀ wọn tó jọmọ́ súnà, ẹ rí pé ọ̀dọ́ wọn nìyẹn pẹrẹ aṣáájú lódòpin sí. Kódà lọ́dọ̀ àwọn sùnmọ̀ra tó yẹ pé ibẹ̀ làpọ́nlé sódó sí, àti ń ra àwọn ọmọ kéwú kan táwọn náà ti ń tẹ̀tọ́ fún àwọn àfáà wa. Ànábì ní kì í ṣe ọmọ lẹ́yìn wa. Àfáà ni wọ́n lóòótọ́ lọ́dọ̀ àwọn ọmọ kéwú rẹ̀ àtàwọn alásàlátù rẹ̀, àwọn tó ń kọ́. Àmọ́ àfáà làwọn kan fún wọn. Tó bá ti ń dọ́dọ̀ wọn tó mọ ẹ̀tọ́ wọn fún wọn, ó sínú ọmọ lẹ́yìn Ànábì Muhammad. Àdísù ni mo fẹ́ mú wá náà nù. Nínú àdísù mi, Ànábì wá ní ta'allamul ilma wa ta'allamu lil ilmi saqina wal waqar wa tawada'u liman ta'allamu minhu. Ta'allamul ilma, ẹ̀kọ́ mímọ̀, ẹ̀kọ́ ìmọ̀, ẹ̀kọ́ mímọ̀. Wa ta'allamu lil ilmi, kẹ́ẹ̀sì kọ́ mọ́ mímọ̀ tẹ́ ẹ̀kọ́ yẹn, as-saqina, ìfarabalẹ̀, wal wiqar, àti ìtẹ̀lẹ̀ jẹ́jẹ́jẹ́, wa tawadu'u liman ta'allamu minhu, ẹ tẹríba fáwọn tẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn. Liman ta'allamu minhu, ẹ tẹríba fáwọn tẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn. Ló fi já sí pé àdís ní ọmọ ojú pé àfá ò gbọdọ̀ sọ̀rọ̀ sọmọ kéwú kọmọ kéwú ló ń fẹ́ dá ọ̀rọ̀ padà. Kìí ṣe Islam ti wáyé. Ọ̀rọ̀ Ànábì ni. Ṣùkọ́lọ̀ kó ṣàánú fún wa pé ta'allamu al-ilma, ẹ̀kọ́ kọ́ ọmọ lóòótọ́. Wa ta'allamu lil ilmi as-saqina wal wiqar, ẹ wá kọ́mọ ìmọ̀ yẹn, as-sakina, kárí yẹn balẹ̀, wal wiqar, kéèyàn lẹ́mí gbà fún kó rẹ̀rẹ̀ ńlẹ̀ kó ṣe jẹ́jẹ́. Wa tawadu'u liman tata'allamu minhu, kẹ́ẹ̀sì máa tẹríba fáwọn tẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn. Sórí níbi àwọn èèyàn ò mọ̀ tá ń pè lọ́rọ̀ ọ̀rọ̀ ọ́fíìsì kéwú. Kéèsì ọmọ àfá tó wá kéwú lọ́dọ̀ bàbá rẹ̀, ó wá ń gba ọ̀dọ̀ bàbá rẹ̀ kọ́ ń kéwú bàbá rẹ̀. Ó ní fàárí tó nǹkan tó lè ṣe lórí ẹ̀ o. Torí pé lómi ó ní kíní kan, this is kíní kan of kama. Ẹ̀ṣẹ̀ bóhun ti náà kéwú bàbá rẹ̀ ni wọ́n ké lọ́dọ̀ bàbá rẹ̀. Wọ́n wá ń tún kọ́ ní kéwú bàbá rẹ̀. Níwọ̀n ni wọ́n lè ṣe fàárí torí pé tí bàbá rẹ̀ kọ́ wọn náà ló ń pọ̀ sí lára. Ìyẹn làwọn àgbàlagbà fi máa ń sọ pé ọmọ àfá ẹni ni. Ó dàbí kẹ́nìkan máa sọ wípé òun kọ́ Fátímà ní kéwú. Àbí ṣé Fátímà ọmọ Ànábì kò rí nǹkan kan gbọ́ lẹ́nu àwọn sàhábà kan tí ó máa jẹ́ àǹfààní àbí mímọ̀ fún? Sayyiduna Ali, ọkọ rẹ̀,
kódà kò lè ṣe fáàrí bóun àfẹ́. ọmọ kéwú kì í ṣe fáàrí lórí ọmọ àfáà torí pé àfáà rẹ ló fẹ́ ṣe fáàrí lé lórí. ó dàbí kẹ́nìkan máa fẹ́ ṣe fáàrí òun lòun kọ́ Fátímà àbóhun àfáà Aisha yẹn ni wọ́n máa pè láfáà yín torí pé ó jẹ́ ìyàwó Ànábì. Fátímà yẹn àfáà yín ni ó máa jẹ́ torí pé ó jọ́ ọmọ Ànábì. kódà Àlí tó jẹ́ bí àbúrò tó tún jọ́ ọmọ fún tó tún jọ́ kọ́ ọmọ rẹ̀ àfáà gbogbo sàhábà ni. torí pé wúwa àìlámù sàhábà ẹni ó nímọ̀ jù nínú sàhábà Sayyidina Ali ni karramallahu wajhahu. politically làwọn àfáà súnnà fi ń lẹ̀ mọ́ Ibn Abbas. wọ́n lẹ̀ mọ́ ni nítorí politics súnnà àti ṣíyà. àìlámù sàhábà wúwa Ali ibn Abi Talib ẹni ó mọ kéwú jù tó nímọ̀ jù nínú sàhábà Ali ni. tó bá ń gbẹ́ lómi ìtúní kan political statement ní wípé àwọn ṣíà ń pọ́n òun yẹn lé ààyẹ́lẹ̀ àmẹ́lẹ̀ tó sì lẹ́rìí tó jiná lọ́dọ̀ àwọn àfáà súnnà gan fọ́ra wọn. kódà kò sírú Àlí nínú sàhábà, kò sírú Àlí nínú sàhábà. kódà Al-Faruq Sayyiduna Àlí ní jẹ́bẹ́ kìí ṣe Umaru. politically ni wọ́n fi lẹ́mọ́ Umaru. As-Siddiq Àlí ní jẹ́bẹ́ politically ni wọ́n fi lẹ́mọ́ Abubakar. ó gbọ́ máa padà treat yẹn jọ mi. Aliyu huwa al-Faruq. Ànábì ò pé Umaru ní al-Faruq. statement àwọn Júù ni. Ànábì pé Àlí ní al-Faruq ó sì pé Àlí ní as-Siddiq. Siddiq tá ń pa Abubakiri lónìí. Àlí lẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ látọ̀dọ̀ Ànábì apadà lẹ́mọ́ Abubakar ni. lọ́rọ̀ tó sì lẹ́rìí lọ́dọ̀ àwọn àfáà súnnà ni. bọ̀ máa padà ṣàlàyé ọ̀rọ̀ lórí ẹ̀ nígbà míì. Àlí lọ̀gá sàábé yàtọ̀ sóṣèlú. torí bí mo ti ń wí ní sẹ́mi ìrònú ṣíà ni ọ̀rọ̀ ṣíà ní ń sọ ìyẹn lápadà máa fi mú tíra àwọn súnnà wá àmọ́ kò ní dáìfà tí ń tàn sọ yìí. ọ̀rọ̀ ọjọ́ mi lè yí wallahi mi ò sì ní jó pẹ́ kí n tó tírìtẹ̀. àfáà wa ṣáwó kí wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. ó ní kum lil ma'allimi wa fihi tabjila kada al ma'allima an yakuna rasula kada al ma'allima an yakuna rasula. ó ní kum lil ma'allim dìde fólùkọ́. gbogbo bí tó bá ti pàdé al ma'allim ẹni tó kọ́ ẹni kéwú kum ó dìde níbi tó bá nǹkan láàrin ṣe tóbi tó. ẹ wo bàbá wa Ìmáàmù Èkó bí ọlá wọn ṣe tó lẹ́kọ̀ọ́ tí wọ́n bá dé dárùdá àwọn dọ̀mọ́ kéwú wọ́n ní gbéjà lálà yẹn débẹ̀ wọ́n sọ kalẹ̀. ẹ wo pò tí wọ́n wà Ìmáàmù Lagos wọ́n sì jọmọ kéwú dárùdá wa tọ́mọ wá dé dárùdá wa wọ́n sọ ìmáàmù yẹn kalẹ̀. kódà ńjọ́ kan wọ́n fẹ́ sọ̀rọ̀ ńbẹ̀ àwọn tí wọ́n máa bá wọn sọ̀rọ̀ bàbá lè sọ̀rọ̀ ibi táwa yìí ṣe bí tẹ́ẹ̀tì máa lo ọlá ìmáàmù mi. ẹni tó bá kọ́ yẹn kéwú tí yẹn bá rí yẹn máa dìde ni gbogbo ọlá tó bá ń kó ní ó gbàgbé ẹ̀ wá fihi tabjila títóbi ó gbèsè lára ó jẹ́ káyé mọ̀ pé gbogbo ń tẹ́ ẹdí lára tó tóbi àwọn tí wọ́n ní rèé. torí pé kádẹ̀ lè máa lè ṣorí àfá tó kọ́ ẹ ní kéwú yẹn ó súnmọ́ an yakuna rasula kápẹ́ lójíṣẹ́ Ọlọ́run tí wọ́n rán sínú ayé ẹ̀kọ́ ilé ṣorí rẹ̀. táàbá tí ẹ̀wà mọ̀ yíò èyí tá a jọ ń kà nínú tírà yìí pé innal mu'allima wat-tabiba kilahuma la yansahani idha huma lam yukrama. kí ló tí gbogbo àwọn àfá wá dàdàkúdà báyìí. ó rẹ̀ lómi sùmọ̀ríyà ó tó àwọn pé ṣáfà sùmùrà lélẹ́yìn náà ti ń sọ̀rọ̀ yìí. ó rẹ̀ lómi àdàbíyà ó tó pé ṣọ́mà àdàbíyà lélẹ́yìn tó ń sọ̀rọ̀ yìí náà.
ó tún lẹ́lòmí ṣé wọ́n mọ̀ríkà sílẹ̀ ní sọ̀rọ̀ yìí náà torí pé ya ilaha illallah sawwala lahum shaytan wa amla lahum torí pé shaytan ti bọ́ndù wọn èyí tó yẹ kí wọ́n máa rántí kí ni iṣẹ́ wa yìí kí ni ìpínlẹ̀ wa kí ni protocol tí mẹ́mẹ́ shaytan kan pé dictation fún wọn dictation yẹn làwọn kan sọ àti tán fẹ́ jẹ tán fẹ́ mu kò jẹ́ kí kó wá mẹ́ tó yẹ ká sọ èèyàn kì í wo títóbi èèyàn tó tọ́ bá délẹ̀ ó sọ fún èyí ó sọ fún èèyàn yìí máa wò innal mu'allima ṣọ́ra fà tó kọ́ ẹni kéwú wà tọ̀bíbà òun àti dókítà tó fẹ́ tọ́jú ẹ̀ bọ́mọ kéwú ti ń yájú sáfà lónìí ṣó lè yájú sí dókítà rẹ̀ tó bá sọ pé kó lọ dùbúlẹ̀ afẹ́ má ṣe wàhálà lónìí ṣé yóò yájú ó ní innal mu'allima wà tọ̀bíbà kilahuma la yansahani idha huma lam yukrama fasbir lidahika inna anta tabibahum wasbir lijalika in jafawta mu'allima ó ní innal mu'allima ṣurafa tó kọ́ ẹ ìbá àjára fi kan watabiba àti òun àti dókítà kilahuma ṣọ́ra wọn méjèèjì la yansahani wọ́n ní wù ẹ́pò german kankan wọ́n sì ní sọ bó ti yẹ kó rìn àti bó ti yẹ kó ṣe ìdáhùn mẹ́lẹ́mú yóò kàrámọ́ nígbà tí ẹ bá fún wọn lápọ́nlé wọn ọmọ kéwò fún àfáà lápọ́nlé àfáà òní kò ní rí sí kankan torí yóò máa wo màsáfà àfáà ọmọ kéwù ọmọ tí mo kọ́ kí ló já mọ́ ṣebí ń tá a kọ́ náà ló fi jáfa láfáàfin ní innal mu'allima wà tabiba kilahuma ṣòro àfáà tó kọ́ wa ń kéwù àti dókítà la yansahani wọ́n ní píọ̀ sí ọ wọ́n sì ní dáa sí ọ wọ́n ní yìn ọ́ kódà wọ́n ní fi ọ̀rọ̀ ẹ wọ́n ní fojú tó dáa wọ̀ ọ́ wọ́n sì ní fún ẹ lápọ́nlé kódà wọ́n ní sọ bó ṣe yẹ kó ṣe bó ti yẹ kó rìn bó ti yẹ kó wà ìdáhùn máa lámì òkèràmà lódiwọ̀n tí ò bá sápọ́nlé tó fún wọn ò pọ́n dókítà lé òun rí dókítà fín ó sì fẹ́ lọ gba àwòsàn lọ́sípítù ó kú ni ó fẹ́ pọ́n àfáàlé tó bá rí nǹkan tí ó ṣe ọ yóò mójú kúrò ní ìyẹn làwọn àfáà wa sùmùrà àgbà níjọ́ fi máa sọ pé ọmọ tá a kọ́ ní kéwú tí ń fi ní ṣakọ́ wọ́n ní kì í ṣe pé kó dó ní yẹ̀yẹ̀ padà ṣe bọ́ ọlọ́run pé ṣùlẹ̀ kó tó dọ̀ọ̀gá wa kó tó dọ̀ọ̀tá wa àwọn sùmùrà fọmọ kéwú tí ń fàfà ṣe fáàrí wọ́n fi wé èṣù ok ṣó ẹ ká gbọ́ pọ́mọ sùmùrà kan ó ń gbè lẹ́yìn ọmọ tó ń yájú sáfà rẹ̀ tó ní ìbá ṣèṣù gẹ́gẹ́ bí kọ́ídà àwọn àfáà sùmùrà kọ́ídà sùmàríyà ni pé ọmọ tá a kọ́ ní kéwú tí ń fi ní ṣakọ́ wọ́n ní kì í ṣe pé kó dó ní yẹ̀yẹ̀ padà ṣe bọ́ ọlọ́run pé ṣùlẹ̀ kó tó dọ̀ọ̀tá wa kọ́ídà sùmùrà ni qa'idatun sumeriyatun qasidatun yorubawiyatun qaida sumeriya nìyẹn ok níbo làwọn ọmọ sùmùrà tí wọ́n wá ń jáde dá sọ̀rọ̀ yìí lọ́nà tí ó dá ṣé nítorí òṣì ni àbí nítorí àìrí náà tàbí nítorí àìrí jẹ àbí nítorí pé wọ́n gbàgbé bọ́lọ̀ ní máa pín oore tọ́lọ ni ahum yaksimuna rahmata rabbika nahnu qasamna bainahum ìntọ́lọ́wọ̀n ò bá sì pín fún ẹ̀dá ẹnìkan ò lè fún ẹ wá bá kéwú jẹ́ ẹ bá ìlànà kéwú jẹ́ ẹ mú àpọ́nlé kéwú ẹ bá jẹ́ ìntẹ́ lè gbà ẹ sì fi ń lo àwọn èèyàn ó sì ń dùn lẹ́nu yín yóò tún wọ́n máa ká yín lára àdàbíyà ò lè gbà sùmàríyà ò lè gbà mọ̀rìkàsíyà náà sì ní gbà torí wọn lè gbárú ẹ ẹnìkankan ò lè gbà ẹnìkankan ò lè gbà
innal mu'allima ṣọ́ra àfáà tó kọ́ wa wà tọ̀bíbà àti dókítà tó ń tọ́jú wa tó ráwọn méjèèjì àfáà fẹ́ wo àìmọ̀kan tó bá wá láti lé yín láti ìlú yín ó fẹ́ tírìtì àìmọ̀kan kúrò lára ẹ kan sọ ẹ́dọ̀ ní mímọ̀ in tó mọ̀ ni wọ́n fẹ́ fi síbẹ̀ dókítà fẹ́ mú àìlálàáfíà ara rẹ̀ ó fẹ́ mú kúrò ó fẹ́ sọ ẹ́dọ̀ lálàáfíà ó wá ní àwọn méjèèjì kilahuma la yansahani wọ́n ní tọ́jú ẹ̀ dáadáa wọ́n ní tírìtì ẹ̀ dáadáa wọ́n ní fún ẹ ní prescription tó wà ókè iza huma lam yukirama ó pọ́n wọn lé ó pọ́n dókítà lé ó fẹ́ rẹ́rẹ́ ńlẹ̀ fún dókítà ó fẹ́ rárá nílẹ̀ bá fa ó wá ní ká bá pọ́n ilé wallahi dókítà ní pọ́n ilé afá wa ní fásibírí lè dá ìka sùúrù ló gbọ́dọ̀ ṣe nígbà tó bá ti mọ̀ bẹ́ẹ̀ lè dá ìk fún àárẹ̀ tí ń bẹ lára rẹ̀ in ti ń dà ọ́ láàmú yẹn ilé àhántà tọ̀bí ìbàhú tí dókítà bá fojú yẹpẹrẹ wò ẹ́ àfáà tó kọ́ ẹ ní kéwú tó bá fojú kéré rẹ̀ ó ṣe sùúrù ni bó ti ṣe sùúrù fún dókítà tó fojú kéré ẹ bó ti fojú ṣe sùúrù fún dókítà tó fojú kéré ẹ tó yẹpẹrẹ ẹ tí ò rí ẹ sí nǹkan kan bẹ́ẹ̀ náà wá síbírí lè jà àlíkà ní wàá ṣe sùúrù ẹ dákun ẹnìkan ti lọ pè sórí kíní kan wọ́n bá láìfù ìjẹjà rẹ̀ ẹ dákun àwọn ìbínú mi ò fẹ́ kán rí kọ́ ìkíní ẹ̀hẹ́ ìdìmọ̀ lọ́wọ́ ni ó ní fasbir li dahik ó ṣe sùúrù nítorí tí ń dà ọ́ láàmú tó fi lọ́dọ̀ dókítà ní àhántà tó bá yẹpẹrẹ tó kàn ẹ́ lábùkù torí pé o fẹ́ wà òkè wasbir li jahlika bẹ́ẹ̀ náà ni wàá ṣe sùúrù torí pé aláìmọ̀kan ní ọkọ̀ tó dàfà tó wà mọ́ ń jà fáwọ́tà máa límọ̀ táfà náà bá wùwà sí ọ torí pé ìwà tí wọ́n wù sí mi ìwà tí ò dá ní wọ́n fi òmùgọ̀ lọ mí ní àwọn àfà wọ́n fa gọlọ mí àmọ́ nítorí ìjáfà ni mo ṣe mójú kúò bó ṣe yẹ ká bá lọ́dọ̀ ọmọ kéwú nìyẹn kì í ṣe ọmọ kéwú ní àtúmọ̀ lérí sáfà rẹ̀ ní gbangba pé òun ó bá fọ òun jà àfà òun ó fìlì ẹ̀ ẹ dákun ṣé sùmùrà lè gbarú ẹ̀ ẹ dákun ṣádàbíyà lè gbarú ẹ̀ a lè gbà àtòwà ń dá ń dàkúdà a sọ síbi tó dá àrùn ọmọ kéwú lọ́wọ́ lọ́dọ̀ àfà àtúnràn àfà lọ́wọ́ sọmọ kéwú mú gbọ́rọ̀ bàbá wa Sànú ṣe kọ́lọ̀mbá mi ṣe dáadáa fún wọn àmọ́ tá a bá nìkan ṣe déédé mùdírù mọ́níkà sọ̀rọ̀ kan wọ́n ní Ìlọrin yẹn parí ìjà ọmọ alájà ni ọ̀rọ̀ ti ń lọ bí ọdún méjì nísìn bàbá wa Sànú ṣe kọ́lọ̀ ṣe dáadáa fún wọn wọ́n ní Ìlọrin mọ̀ ìjà parí àmọ́ ẹ tóbi kọjá kápẹ́ yín károjọ́ tó bá yẹ kí bàbá ti wí yẹn lọ́rọ̀ náà ṣe sọ kí làwọn bàbá wa yìí wá ń wò látijọ́ yìí tó bá yẹ pé lóòótọ́ ni bàbá yẹn tóbi tí wọ́n ti lọ́ọ́ bá nítorí títóbi ẹ̀ ṣe báwọn àfáà ń káàkiri ọ̀dọ̀ àwọn tí ò tó bàbá yẹn nínú ọlá tí wọ́n bá pè wọ́n ní wáàsí léyìí tó túnmọ̀ sí pé ọ̀rọ̀ tí mùdírù sọ yẹn wà ala sọ́wáàbì gbogbo àwọn olóṣèlú tí ń jà ń bẹ̀ èwo ni wọ́n parí ń bẹ̀ wọ́n là wọ́n ni mùdírù mọ́ tí wọ́n wí èyí tí bàbá wa Sànú ṣe wí kọ́lọ̀njú ó dáa fún wọn àwọn náà fi tún nǹkan ṣe ní lọ́dún méjì sẹ́yìn àfá àrójọ́ ó fẹjọ́ ọmọ kéwú sùn àfá òsì rẹ́jọ́ yẹn náà sí nǹkan kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọjá pé ó ń wò gbésẹ̀ ọmọ kéwú bọ́mọ kéwú ti ń tafà sí táwọn ọmọ kéwú ẹ̀ náà ń tafà sí bí ọdún méjì ààrẹ nìkan kó dìde ńlẹ̀ kó lọ bá ọmọ kéwú pé tó ń ṣe yóò dá o lóòótọ́ wà nípò tó tóbi o
kò sí bí ipò yẹn ṣe tóbi tó ju ti Alhaji àgbà lọ, kò sí ipò yẹn ṣe tóbi tó ju ipò Sheikh Adamu lọ. Kẹ́nìkan wa máa sọ fún wa ní ìsìn pé ipò bàbá wa Sànú Ṣéhù ó ju Alhaji àgbà lọ ńlọrin torí pé wọ́n jẹ́ mufasir. Àmọ́ kò wúwo lẹ́nu àwọn èèyàn bí kan fẹ́ máa sọ yí pé ipò tọ́mọ kéwú yẹn ní ó fẹ́ tóbi ju táwọn ó fẹ́ tóbi ju àwọn àfẹ́ lọ pé olóyè wa ní. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ inti mudiru sọ yẹn wallahi huwa ala sawabi fil mi'a. Èyí tí bàbá Sànú Ṣéhù wí Ọlọ́run járí wọn pé wọ́n fi sọ̀rọ̀ kí nǹkan dá kí nǹkan túnṣe ni, tó yẹ ká jẹ́ kó yé wọn pé kí làwọn àfáà wa ń wò láti ọdún méjì yẹn. Lóòótọ́ bàbá yẹn tóbi ju kí wọ́n rojọ́, èé ṣe táwọn àfáà ò dìde fún al-islah lásìkò. Òkè bàbá yẹn tóbi ju ká ní kó rojọ́, èé ṣe tá àti lọ́ọ́ bẹ̀ẹ́ lọ́jọ́ tó ti pẹ́. Bàbá ẹ má bínú, àfẹ́ kó rojọ́ yẹn gbangba fún wa, ó sì ti rò ó tóbi ju kó rojọ́ ó ti rò ó. In tó kù ní ká ìdé ká lọ bá ẹ ti tóbi jẹjọ́ tẹ ẹ̀rọ ń ta yìí. Bàbá ẹ má bínú, ẹ má rò mọ́ kẹ́ẹ̀sì bọ́mọ kéwú wí, èèyàn ń jáyàn lẹ́kan náà, ó ń jùkó sáfà, ó ń lẹ àfà lóko. Bàbá kan ti sọ pé wa'allimuhu rimayata kulla yawmin falamma ishtadda sa'iduhu ramani. Ó ní wa'allimuhu rimayata kulla yawm, ọmọ tí mò ń kọ́ níbi wọ́n ti máa tafà lójoojúmọ́, mò ń kọ́ níbi wọ́n ti máa ka kéwú, bí wọ́n ti máa sọ̀rọ̀ kéwú, bí wọ́n ti máa lo kéwú. Falamma ishtadda sa'iduhu, àmọ́ níjọ́ tọ́wọ́ tí ẹ wá dúnlẹ̀ tó wá mọ́ fàáta Ramani, èmi ló ń ta lọ́fà, èmi ló ń lẹ̀ lóko. Àwọn ọ̀jọ̀gbọ́n ń sọ fún wa pé la taqulu lil madrubi iskut bal qulu lidaribi ikfif. Wọ́n kì í sọ fẹ́ni tá ń jálè kan náà tá a fẹ́ fi èkan náà yẹn gbàbàrá, a kì í sọ fẹ́ni yẹn pé dákẹ́. Ẹnìkan náà yẹn ń pàṣán, àwa ní kó dákẹ́, a ní kó dákẹ́, ó ní rárá ní sọ bẹ́ẹ̀. Bal qulu lidaribi, ẹni tó fẹ́ náà yẹn lẹ́gbà yẹn lẹ́ẹ̀sọ pé ikfif, ìwọ náà dáwọ́ dúró. Bàbá yóò sọ̀rọ̀, wọ́n ń lẹ bàbá yìí lóko lórí social media, lórí bíkíbi, láwọn tí wọ́n jẹ́ ọmọ kéwú sí táfà àwọn sì ń wòrán. Kí wá ló padà wá bí bàbá yìí nú? Ó wá rẹ̀ ni ó bú bàbá rẹ̀, tó bú ọba Ìlọrin, tó bú ìlú Ìlọrin, tó bú mọ́mù Ìlọrin, tó yẹ̀yẹ́ wọn, tó yẹ̀yẹ́ bàbá yìí, tó yẹ̀yẹ́ ilé kéwú ẹ̀. Wọ́n gbé ṣẹ́fẹ́ lòmíì, wọ́n ní wọ́n rí nǹkan mẹ́lẹ̀ ń bẹ̀ ni, wọ́n gbé fẹ́fẹ́ lòmíì, kò sí irú ọ̀fà tí wọ́n ta sí bàbá yẹn. Kọ́mọ kéwú wá sọ pé nítorí pé nǹkan kan ṣẹlẹ̀ láàrin àfáà mi, kó wá bẹ̀rẹ̀ sí ní máa gba àwọn ọ̀tá àfáà lálejò. Ìlọrin kì í parí ìjà, wọ́n lájà ni. Ìlọrin parí ìjà, àfi tá bá tanra wa lókù. Lẹ́gbọ́n ń parí ìjà ni, àwọn bàbá wa Sànú Ṣéhù Ọlọ́run bá ṣe dá fún, kí ni wọ́n ń wò látijọ́ yìí gẹ́gẹ́ bí olóyè ìlú Ìlọrin? Torí pé oníkálùkù bàbá sì béèrè ìbéèrè kan jọ sí pé ṣé ẹ lè sòdodo? Torí pé kò sẹ́ni ó fẹ́ sòdodo ni, àfi tá bá tanra wa o. Ká má tanra wa o. Bàbá Sànú Ṣéhù Ọlọ́run járí yín pé kó bá ṣe dáadáa fún. Èyí tẹ́ ẹ sọ yìí náà, ó pẹ́ kẹ́ ẹ tó sọ, àmọ́ nǹkan ti bàjẹ́ púpọ̀. Àfi kẹ́ ẹ dìde kẹ́ ẹ ṣiṣẹ́ tọ́, kẹ́ ẹ jẹ́ kọ́mọ kéwú ó mọ àyè rẹ̀ lọ́mọ kéwú, kẹ́ ẹ sì bá wá bẹ àfáà. Ẹ jẹ́ kọ́mọ kéwú mọ̀ pọ́mọ kéwú lòun, báwọn kágbádá rẹ̀ ti tó, báwọn kípo rẹ̀ ti tó, báwọn káyé rẹ̀ ti tó, báwọn kówó rẹ̀ ti tó. Ẹ bá wa ṣiṣẹ́ lé tó bá yẹ pé ń tẹ́ sọ lọ́rọ̀ ìbò ti rí náà nìyẹn. Àmọ́ pé Ọlọ́run tóbi, ṣèbọ́ Ọlọ́run ń rojọ́, ẹnìkan ò sì tóbi tó Ọlọ́run. Bọ́lọ́run ti tóbi tó ń rojọ́ náà Al-Qur'an, ẹnìkan ò tóbi tayọ kó sọ ń tó dé. Kí ló dé tẹ̀ ń bínú? Ẹnìkan ò tóbi ju kó rojọ́. Kọ́lọ̀ ń bá mi ṣàlékún dáadáa fún Dr. Sheikh Imran Eleha, tí wọ́n ń sọ nínú ọ̀rọ̀ wọn pé àkọlé ọ̀rọ̀ ni pé erí rẹ̀ ò pé. Wọ́n lérí rẹ̀ ò pé ó ṣe tí ó dá, ó tún wá ń ṣagídí. Èyí tí yẹ kó bẹ̀bẹ̀ tó sì máa pó ṣe tí ó dá. Dókítà ní orí rẹ̀ ò pé
pé a kì í sọ fẹ́ni tó ń rojọ́ pé kó má rojọ́ mọ́ nígbà tí nǹkan yẹn ò bá ti tán, ṣé a fẹ́ kó kú pẹ̀lú bànújẹ́ ni? ọ̀rọ̀ tí ń dùn lẹ́mìí tó ń bà nínú jẹ́ ó wá ń sọ síta, a ní kó má sọ. dókítà ni wọ́n máa rojọ́ náà ni o. kọ́lọ́n kó ṣàlékún dáadáa fún wa. ẹ dákun mo fẹ́ wò kíní ìbú yóò ṣe ń lọ. alhamdulillah. ibi mo wá fẹ́ parí ọ̀rọ̀ mi sí. ìkan nínú àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà àgbà ló sọ̀rọ̀ kan lọ́dún kan fún kan nínú àwọn àfáà àgbà táwọn náà ní háwọ̀ pẹ̀lú ilé àfáà wọn, tí wọ́n ní háwọ̀ pẹ̀lú ọmọ àfáà wọn, tí wọ́n ní háwọ̀ pẹ̀lú iṣẹ́ àfáà wọn. ọmọ tó ń dáàbò bo iṣẹ́ bàbá rẹ̀ tí ò fẹ́ kí iṣẹ́ bàbá òun bàjẹ́ yóò dúró nípò bàbá rẹ̀ nítorí pé wọ́n ti gbé síbẹ̀. ó dàbí kẹ́nìkan wá lóhun tóbi kó fẹ́ yájú sọ́ba àlọ́rin, bẹ́ẹ̀ náà làgá amẹ́ríkà sì rí lọ́dọ̀ gbogbo ẹni tó bá jẹ́ ọmọ kéwù Sheikh Adama. bàbá wọlọ́lá ìlú Ìlọrin ṣéwù wallahu ya'simuka minan nas, àwọn kọ́ ni wọ́n pinlẹ̀ àga yẹn, wọ́n dórí ẹ̀ ní. bó ti já sí pé Maulana Al-Muni kọ́ ló pinlẹ̀ àga tòní, béèyàn bá yájú sí wọn àga yẹn ló yájú sí. àfá àgbà yìí wá ń sọ fún àgbà yẹn náà, tóun náà sì jọmọ kéwú sáfá àgbà yẹn tí ò tijú láti sòdodo fáfá níjọ náà. kí ló sọ fáfá? ó ní ha ọmọ àfá ábí mẹ́wọ́n ní wọ́n yé sọ̀kalẹ̀, ẹ̀yin lẹ́ sọ̀kalẹ̀ fún ọmọ àfá yín. kí wá ló ṣe àfá tó ṣe wáàsí níjọ yẹn lónìí tó gbàgbé wáàsí? tó Al-Qur'an sọ fún wa nínú Ọlọ́run sọ náà Al-Qur'an, ó ní atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun. ó ń fi hàn pé ó ní táfà ń wá ń jọ yẹn tó ń fẹ́ kí gbogbo àwọn ó jọ lọ káwọn jọ wá. ṣàfẹ́ sọ pá ń ṣe wá sí ẹ̀tàn jẹ fáwọn èèyàn ni táà nílè ló wá sí ọ̀hún pé ọmọ àfá yẹn sọ̀kalẹ̀ fún yàn. òkè lónìí ṣáfà ni ó wá sọ̀kalẹ̀ fún yàn, ọmọ àfá tó tún kọ́yàn ní kéwú. à ń ba ẹwà ẹ̀kọ́ jẹ́, a ba ìlànà kéwú jẹ́, a bá gbogbo ẹ̀já dá gbogbo ẹ̀rú. jẹ́ kí n parí ẹ̀. wọ́n ń pe tírà kan ní Fatihatul Ilmi. Fatihatul Ilmi àfáàwà Ibn Muflih ni wọ́n sọ̀rọ̀ yìí mbẹ̀. ìkan nínú àwọn àfáàwà ló sọ̀rọ̀ yìí ló kọ wọn. ó wá ń sọ ẹ̀tọ́ àfá, ó ní inna haqqahu hakidun min haqqil walid. ó ní ẹ̀tọ́ táfà ní, ó ní hakidun, ó lẹ́kọ̀ọ́ ẹ̀tọ́ yẹn mọ̀ ta kókó, ó lẹ́tọ̀ọ́ yẹn kan pá min haqqil walid ju ẹ̀tọ́ bàbá lọ, gẹ́gẹ́ bí ìlànà táwọn àfáà gbé kalẹ̀ nínú ọkọ wọn. ó nítorí kíni? ó ní li'annahu sababun li ta'silil hayati al-abadiyya. ó ní nítorí pé àfáà òun ni sábàbí tọmọ tó kéwú fi láǹfààní àti débi ìṣẹ̀mí ayérayé, ìṣẹ̀mí tí wọ́n kọrúkọ ẹ̀ sára góòlù tí ò ní parẹ́ mọ́, tí wọ́n sọ páfà ní onímímọ̀ ni. ó ní wal-walid, ṣòwò ara àwọn tí wọ́n bí tí wọ́n jẹ́ bàbá rẹ̀, ó ní sábàbún li usulil hayati alfaniya. àwọn kan ṣe sábàbí tó fi dé ayé tí ó tán, ìmọ̀ táfà amúlé lọ́wọ́ ìmọ̀ yóò ṣẹ́kù. ó ní wa ala hadha, ó ní ìdílé léyìí tajibu ta'atuhu tó fi di túláàsì. ọmọ kí ó gbọ́dọ̀ gbà fún àfá, ó sì gbọ́dọ̀ tẹ̀lé. ó ní wa tahrumu mukhalafatuhu, èèwọ̀ sí ní fún ọmọ kéwú kó mọ́ yapa àfá. àfá àti ń sọ̀rọ̀ yìí, Al-Imam Al-Ghazali ní ń sọ̀rọ̀,
wọ́n wá ń kó ti àfáwà Ibn Muflih nínú tírà kan tí wọ́n pè ní al-adabu ash-shar'iyya. Àfáwà sọ pé wa adhunnuhu, wọ́n léyìí tí mo mọ̀ dájú ni pé tí àfá Ibn Muflih ń sọ sarraha bidhalika, tí wọ́n ń fẹ́ kó yé wa kó clear sí wa ni pé yambaghi an yakuna fima yata'allaqu bi amri al-ilmi. Ọmọ kéwú ò gbọdọ̀ máa yapa àfá níbi ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú ìmọ̀. La mutlaqan, àmọ́ kì í ṣe ní gígé hán pé kò lè sọ̀rọ̀ lórí ẹ̀. Wallahu a'lamu. Àmọ́ kọ́mọ kéwú wá bọ́ta àfá mi sọ̀rọ̀ kan kó wá máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yín nítorí àti fi downgrade àfá, ọmọ kéwú ò gbọdọ̀ ṣe. Ọmọ kéwú lè sọ̀rọ̀, ó lè lọ bá fa pé ayakumullah ń báyìí tẹ́ sọ ẹ̀yin náà lẹ́kọ́ wà ẹwùn báyìí kó wá máa jà, kó máa bá fa jà ní gbangba torí ọ̀rọ̀ ọmọ ní ń táfà mọ̀ ju ọmọ kéwú lọ, ní ń torí jù ẹ lọ. Ẹ lọ wú ọ̀rọ̀ táwọn ọmọ kéwú torí ẹ̀bọ́ta tí wọ́n ń sọ̀rọ̀ sí mùdírù, kò sí èyí tí wọ́n pegedé ń bẹ. Ọ̀rọ̀ bàbá yẹn náà ló wà sọ̀wá. Àbòsí lọ́pọ̀lọpọ̀ kàn ń ṣe pé à ní sòdodo, àmọ́ àbí tí ọ̀rọ̀ kan bá tuntun àyè fẹ́ gbà àgbọ̀rú ẹ̀rí. Ọmọ kéwú ò gbọdọ̀ jẹni tí ó bọ́ tako wa máa tako àfá. Ó lè sọ̀rọ̀ ìmọ̀ àmọ́ kó wá sọ pé mò ń tako àfá mi, kò dáa. Olúwa Ọlọ́run, gbogbo àwọn ọmọ kéwú ẹjá lọ yẹ̀ẹ́bẹ̀ o, ká má ṣàbúrú sáwọn àfá wa o, ká sì má ṣàbúrú sílé àfá wa o, ká mọ̀ wọ́n olóore wa o, ká mọ̀ wọ́n ló ń sábàbí wa o. Torí pé kí ni man lam yashkuril qalila, ẹni tí ò bá lè dúpẹ́ nǹkan kékeré, lam yashkuril kathira, kò lè dúpẹ́ tó pọ̀ o. Wa man lam yashkurin nas, ẹni tí ò bá lè dúpẹ́ fún ènìyàn, lam yashkurillaha, kò lè dúpẹ́ fún Ọlọ́run o. Bí èèyàn bá ti fi bí ṣú olóore, èèyàn ti fi bí ṣú Ọlọ́run tó forí ràn. Àmọ́ ń tàà sọ pé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ yẹn àfáà wa náà, ẹ dákun ẹ máa ṣe sùúrù fún wa, kẹ́ máa fi ọ̀rọ̀ wa ṣe wípé ọmọdé kì í mẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́. Ọ̀rọ̀ kan mo sọ níbẹ̀rẹ̀ wá sí òun náà mo fẹ́ fi parí ẹ̀. Mo ní n tó burú jù báyìí lọ ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn àfáà míì, àmọ́ lọ mọ́ ṣe wá lọ́mọ kéwú dìgbòlugi tí ó mọ bú àfáà rẹ̀. Ìkan nínú àwọn àfáà mi tí mo máa ń sábà dárúkọ yẹn, àwọn ni wọ́n sọ ìtàn yẹn fún mi níbi tí wọ́n di kọ́kọ́ lọ kéwú. Wọ́n sì dárúkọ àfáà náà, títàn yẹn sì jókòó sínú làákàyè mi. Wọ́n láfáà kan bẹ lọ́dọ̀ àfáà wọn, òun ni mọ̀kádàmù àwọn. Àfáà yẹn dẹ̀ mọ̀ kéwú púpọ̀, kódà mo sì mọ orúkọ àfáà náà, mo sì mọ ibi tí wọ́n ti kéwú. Àfáà wọn wá fẹ́ràn àfáà yìí púpọ̀. Ọlọ́run dẹ̀ bo àfáà yẹn láṣìírí, ó lárísìkí lọ́wọ́ tó máa ń náwó fún àfáà, àmọ́ ó ń ṣàbúrú fáwọn àfáà. Kódà àwọn àfáà tí mò ń sọ pé ó ń ṣàbúrú fún yìí, wallahi àfáà tó lórúkọ ni wọ́n. Ó ń ṣàbúrú fún àfáà, ó sì tún náwó fún àfáà láfáà tí mò ń sọ yìí. Kí láburú tó ń ṣe fáfá? Aburú yẹn ni wípé àmọ́ torí pé àwọn ìyàwó àfáà wọn ẹlẹ́hà ni. Àwa tún mọ́ òun náà tún wá máa da aṣọ borí bí ẹlẹ́hà láti wá máa ṣe tí ò lẹ́tọ̀ọ́ pẹ̀lú ìyàwó àfáà ńlé. Ẹ wòjọ́ torí ibú ti ń bọ̀ látọ̀dọ̀ àwọn ọmọ kéwú sáfà. Débi pé ó dáyé kan àfáà fúramọ̀, àwọn èèyàn sọ fáfá, àfáà ògbà pé irú ọmọ yẹn ò lè ṣe bẹ́ẹ̀ sí mi lọ́mọ tí mo fẹ́ràn. Àmọ́ ń gbò ó yá àfáà padà wá mọ̀, ṣé mọ̀ ẹ̀gbin kínkín nílé tí àwo tójú sì ń rí
téèyàn bá gbójú kúrò ńbẹ̀ ṣọ́kàn lè kúrò ńbẹ̀. tòun ti bẹ́ẹ̀ in tó kó parun bá ọmọ kéwú yẹn dọ̀la nìyẹn tí ò lórí padò ní àmọ́ orípa àfa àwọn ọ̀pá rẹ̀ torí pé kinní yẹn ó dùn àfa débi pé ọmọ kéwú tí mi ò lérò kó mọ Ọlọ́run ló mọye irú ẹ̀ náà bẹ́ẹ̀ àwọn ọmọ kéwú táwọn náà ń léyàwó àwọn àfa wọn àìmọye irú ẹ̀ láwọn olórí ibú ọmọ kéwú ìwọ náà dára ẹ mọ̀ ní bókòkò bá kún òkòkò oníkan kó nínú mọ́mọ́nú báfa yẹn ṣe parẹ́ tòun ti bó ti tóbi tó bó ti lórúkọ tó ń jọ náà látara pé ó ń ṣaburú fún àfáà látara ìyàwó àfáà tọ́lọ̀ ń sì mú wá parẹ́ lónìí wọn gbókọ ẹ̀ mọ́ wọn tí ẹ mọ̀ bóyá ó ráyé lò àbí kò ráyé ṣe ní tó kó báyé ẹ̀ náà nìyẹn gbogbo àwọn ọmọ kéwù tèmi náà ẹ jẹ́ káwa náà ṣọ́ra ẹ má jẹ́ àtorí ayé ká má torí ipò ká má torí ń tá a jẹ àti ń tá a jẹ ẹ jẹ́ àmọ́ ẹ̀tọ́ fáwọn àfáà wa subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun ala al mursalina walhamdulillahi rabbil alamin. àsìkò ohun tí ó ti tó àbá ní ká fi ojú òpó lẹ̀ ká pè wọlé fáwa tí a bá fẹ́ láǹfààní pé bóyá káwa náà ká tiẹ̀ bóyá béèrè la fẹ́ béèrè ni àbáwa náà ní nǹkan ní ṣókí tí ó lè ju bí ìṣẹ́jú méje lọ ṣòmí mọ̀ tó bá pàwọn èèyàn wá lè bóyá ká fàyè lẹ̀ fún ìbéèrè yíyún fáwọn tí wọ́n wà lórí Facebook ni wọ́n láǹfààní àti ni wọ́n lè pè ṣùgbọ́n màá fàyè tí ò bá dẹ̀ wá sẹ́ni tó fẹ́ pè á lọ kírun so ibi tá a pè sí 081 àwa tí TikTok sùúrù náà la padà ṣe program tí wàá ṣe ń bọ̀ ní pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ tájọ máa ṣe dáadáa 08130509834 08130509834 àwa tá a bá fẹ́ pè wọlé láàrin ìṣẹ́jú ṣókí bóyá a kàn fẹ́ contribute àbáwa náà fẹ́ dá sí àbá ní nǹkan kan tá a fẹ́ correct nínú tá a sọ kọ́lọ́n kó ṣàlékún dáadáa fún wa bàbá Mudirul Markaz lakọ́jákùn lè yí láàfin àti gbogbo àwọn àfáà tí wọ́n ń jẹ́ khalifa láàyè àwọn àgbàlagbà kọ́lọ́n bá wa ṣe dáadáa fún wọn kẹ́mi wọn gùn kan sí lálàáfíà kọ́lọ́n má fa burú ṣe wọn bismillahir rahmanir rahim laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina raufur rahim fa in tawallaw faqul hasbiyallahu la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim bismillahir rahmanir rahim li ilafi quraishin ilafihim rihlata ash-shita'i was-sayf فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ولا حول ولا قوة إلا بالله gbogbo àwọn bàbá ní àwọn bàbá wa dáadáa lọ́nà bá a jẹ́ kó ṣàlékún dáadáa fún wọn bàbá mi Adégbìtẹ́ nílùú Òṣogbo Almaruf Bọ́lágadé Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn Saheed Kakawa Jamal Abubakar Ọlọ́run bá mi ṣíjú àánú wò wọn bákan náà bàbá mi Abubakar Alhaji Bakari bá wa ṣe dáadáa fún wọn Budo Rasul Salam for Peace Ọlọ́run bá mi ṣíjú àánú wò wọn Ajíbọ́lá Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn The King Ọlọ́run jẹ́ ká rí àpadà sígbà kárí gbogbo wa náà tájọ wà papọ̀ tájọ ń gbọ́ prógráàmù yìí Ọlọ́run bá ṣíjú àánú wa aburú òní iṣẹ́ nìkan kan wá bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm wala hawla wala quwwata illa billah ntí kó wá ń fẹ́ Ọlọ́run kojú ó tẹ̀ wá lọ́wọ́ lọ́la la ilaha illallah allahumma inna nas'aluka mujibati rahmatika wa azaima maghfiratika wa salamata min kulli ithmin wal ghanimata min kulli bir la tad'a lana dhanban illa ghafarta wala hamman illa farajta wala daynan illa qadayta wala hajatan من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم All of our dynamic Anura. All of our dynamic Anura. All of our dynamics Anura.